Attention. Máa ra epo tó pọ̀ ni. Máa lọ ra epo 50 litre. Mo kúkú fún wa náà nígbà tí dálẹ̀. Màá tọ̀. Àbọ̀sán ìgbà tí wọ́n ti fẹ́ lo generator. I'll use it. She's ready. Tó bá ní boyfriend ó máa sọ fún yín ìgbà táwọn kì í ṣàṣẹ́wó tá a ṣe 3 sàn olórí burúkú yín. Attention, attention. Oh, mi rí message, mi rí music ó yẹ kí n jó ni. Tolú tí máa ti ṣe tán kó pè yàn tó máa gbé mi, tó máa gbé wájú. Attention. Sarah? Yes. Mo wà lórí live o. Tó bá ṣe tán kó wá èèyàn tó máa gbé wa. Fìdí ìdí òkè. Attention. Tó bá pe Lagos land driver bí kí ló ń jẹ́ wọ́n lè ní kó máa wá sí. Attention, ẹ bá wa share o. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Attention, attention please. Àti ìfikọ́tì. Àwọn eléyìí ti wà dìkọ́tì. I think ó yẹ kó wà deliver lẹ́nu. Attention. Gẹ́gẹ́gẹ́ attention. Gig attention. Pápápá attention. So secondly, Heavenly Father, orúfẹ́ máa mú mi o, mo máa bọ́ wíìgì, nǹkan tí ò jẹ́ kí n wọ wíìgì Nàìjíríà, the weather is too harsh, it's too harsh, even the high, the weather is high, maybe you are saying hi to the high weather, the weather is high today, I thought it's even, bóyá ó fẹ́ rain láàárọ̀ yìí, kò rọ̀ o. Let's pray. Oh Lord, I want to speak, Father, speak through my mouth. Every arrow of the enemy go back to your sender. No weapon fashioned against us shall prosper. Gbogbo ẹnikẹ́ni tó fẹ́ bí fún wa, ibi kó jẹ́ tiwọn. Ẹni tó ń jà wá lógun, ẹni tó yọ wá lẹ́nu, Olúwa bá wa yọ wọ́n lẹ́nu. Ẹni tó gbógun tèmi àtọmọ mi, Ọlọ́run bá mi gbógun tì wọ́n. Ipá àti agbára òkùnkùn, Olúwa bá gbé ẹ̀jẹ̀. Àwọn ìkà lórí ọ̀rọ̀ wa, Olúwa fojú wọn gbolẹ̀. Gbogbo ẹni ṣú agbára lórí ayé wa tó fẹ́ máa gùn wá gàràgàràgàrà, Olúwa bá break gbogbo egungun wọn, bá break gbogbo power wọn, gbogbo apá wọn tán kó sókè bí apá kan, Olúwa bá break ẹ̀ dànù. Ọlọ́run bá wa dójú ti àwọn ọ̀tá wa, ìkà ènìyàn lórí ọ̀rọ̀ èmi àtọmọ mi, Olúwa dójú ti, Olúwa fojú wọn gbolẹ̀. Àwọn tó rẹ̀ pé wọ́n jù wá lọ fẹ́ máa fagbára wọn wá, Olúwa bá jù wọn lọ wọn o. Ètò yẹ fún ikú, Olúwa fi kú pa á. Ètò yẹ fún àìsàn, Olúwa fi àìsàn kọlù. Ètò yẹ fún ìjì, Olúwa fi ìjì bá jà. Bẹ́ẹ̀ lórí òkò yí padà, àwọn kòkòrò ajẹnirun, iná Ọlọ́run kó jó wọn dànù. Bẹ́ẹ̀ lórí kò yí padà, Jésù Olúwa wa. Àmín. Ẹ káàbọ̀ síbí. Well done to success, mo ń dá yín lóhùn. Attention o. Mo jókòó mi jẹ́jẹ́ ní ọ̀sán yìí. Àwọn NEPA kan ń gbá gate. Gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́. Mo dẹ̀ bọ́ ta. Èmi tí ẹ̀ expect àwọn kan, mo expect some visitor to be sincere. So I was expecting some visitor, you know. So I thought they are the one. Mo kọ́kọ́ gbọ́ lákọ̀ọ́kọ́ mo sọ fún ọmọ mi. Mo ní Israel, some people are knocking o. So
a dẹ̀ tún rí wọ́n tún dúró àgbọ̀mọ́ gbà tó tún àtún àpapọ̀ wà gbogbo. Why do you always pray about enemy? Is my okay? Why did I always pray about enemy? I know that I have a lot of enemy. What the enemy have done to me, what they are, yes, and what I see around me, that's why I pray about the enemy. Are you my enemy? Are you scared? Oh Lord, I want to pray again once again. All my enemy, oh Lord, fojú wọn gbolẹ̀. Ọlọ́run fojú wọn gbolẹ̀. Gbogbo ọ̀tá tó bá dìde ogun sọ́mọ mi, sí dọ́tà mi, Olúwa fojú wọn gbolẹ̀. Ẹni tó bá ń jókòó sí kọ̀rọ̀ yàrá tó ló fẹ́ máa bà tèmi jẹ́, Olúwa fojú wọn gbolẹ̀. Àwọn ìkà ènìyàn, Olúwa fojú wọn gbolẹ̀. Bẹ́ẹ̀ lórí kò yí padà. In Jesus' name we pray. But down question, why do you always pray about enemy? Enemy one now. There is enemy. We have friend. Nínú ayé yìí, we have little friend. Enemy ló pọ̀ jù. Ṣé o gbà bó down? Nínú ayé yìí, we have a lot. Echo wà nínú ilé yìí, kò tí ì ṣèrò púpọ̀. Kò tí ì ṣèrò púpọ̀ ńbẹ̀. Yes. We have enemy, okay, but don't distract me. Enemies of success are everywhere. Yes, God bless you. Enemy of success are everywhere. And in fact, ṣe rí nígbà tí àwọn olórin Nàìjíríà ti ń kọrin, nígbà tí àwọn tó ti darúgbó tán ti dàgbà tán ti kú tán ti ń kọrin pé enemy wàá máa gbọ́ ogun láyé o, ogun láyé o, ogun láyé o, kò sí ẹnìkan báyìí tó máa jáde tí ò ní sọ̀rọ̀ nípa ogun. Tell me one musician tí ò ti sọ̀rọ̀ nípa ogun. Bó ti jẹ́ pé lára wọn náà máa ń fi ogun jà àwọn èèyàn. Tó bá ti wá ń fogun jà àwọn èèyàn yẹn, wọn ò ní fogun jà wọn ò ní sọ̀rọ̀ nípa ogun mọ́. You understand me? So our nature, especially in this land, some people are seeing Yoruba land yìí, wọ́n ti ní ìkàjù. I am telling you, they are too mean and wicked. People will be doing ìkà ojúkorojú. People are wicked, broad daylight. Anyway, ẹ má jẹ́ ká distract. Enemy of success is everywhere. God bless you. Pray against them. Auto-success, nice one. God bless you. Only one thing like okay, only first of all, no, one thing I like about you is the way you used to talk. Èmi tẹ́ pé ńgbà mi mo máa ń ká lòlò. Mo rò pé ó ti máa sọ pé the way I pray. Àṣírí nìyẹn o. Tell them. Àṣírí nìyẹn, tell them. Very funny. God bless you. Let's go quickly. Once again, good afternoon. We don't talk anyhow. We don't talk every day. Okay? Uru mú mi o. Mo máa yọ wig kúrò lórí mi o. I will remove this wig o. You want to come down now? Come downstairs. Come downstairs now. Ibi by no. But don't you want to join us here? We are going to the room. Okay. You like my smile? God bless you. You know, at times when people are trying to frustrate you and you are laughing, mo kàn rẹ́rìn ni. Mo kàn fi àwọn ọ̀tá mo kàn fi wọ́n rẹ́rìn ni. Àwọn ló ń ba nǹkan jẹ́, àwọn dẹ̀ ló máa pariwo, wọ́n máa sọ pé, you know, mi tí rí irú ẹ̀ rí. Only long life and prosperity. Amen. Ṣé mo celebrate birthday ni? Amen. Thank you for your prayer. Ilé àtúrà. Okay, nìkan ní ilé àtúrà. Okay, ó ṣe mi say. Ilé àtúrà. Oh, àmín. A ti gbà padà lọ́wọ́ àwọn ìka èèyàn. Tó bá gbọ́ pé mi ò kàn kì í ṣe fans bọ̀bọ̀ yẹn ni. Tó bá gbọ́ but take it back. It's work for me at this time. Ṣó ti yẹyin bẹ́ẹ̀, take it back. I take my house back from the wicked souls. Ìgbà tá a tún fẹ́ máa tún ṣe, orí wọn tún gbóná, àwọn tí wọ́n ń rò pé ò ní pàgọ́, you both ilé alárinrin Yorùbá yìí àti for them, nice one. God bless you. We are still, as you put things, we already said that we're going to physical things in the room. At least I'm back láti Canada. Àwọn kan sọ pé, don't mind her, she's not going back again. They deported her. As if they deport me, I won't be talking today. I won't be, God forbid, if they deport me, I won't be talking about Canada. Canada is my second home. And God bless Canada for me. Sharing Nigeria, I'm a jo talk to my vidani. Before,
when they used to make life miserable for us in this Nigeria, then na mama carry way to but this time around we just come on the media now and come and share our experience and expose them stylishly to the government and also to United Nations, to everybody. Àwọn alákòóbá ọmọ òṣì wọ́n expose our government wọ́n fẹ́ máa jẹ́ kí àwọn government wa wọ́n gba blame wọ́n dẹ̀ ń promo government gan. Nigeria citizen ẹ má tún bínú wọ́n máa ń parọ́ mọ́ government gan o. Wọ́n ti mọ̀ pé àwọn government yẹn ò ní stulo láti máa bá wọn sọ̀rọ̀ wọn torí wọ́n pọ̀ wọ́n mọ̀ pé wọ́n pọ̀ ju government lọ. So wọ́n máa ń parọ́ gan mọ́ government àkàìmọye òótọ́ bó ṣe mo rí ní Nigeria citizen. They can lie against government. I'm not saying government is 100% good though, but let me tell you now what happened. So, you know, this morning, the story tó ti ń lọ lórí media nípa Ìyábọ̀ Òjó. Listen o, kò sẹ́nìbọ̀ tó lè halẹ̀ mọ́ Káyọ̀dé mi. Ṣó ti yé yín, kò sí ẹni tó lè halẹ̀ mọ́ Káyọ̀dé mi. Ó ti yé yín bẹ́yẹn. So, ìgbà tó di tí mo ṣe tán lẹ́ẹ̀kan, ṣé mo pé mo sọ níjọ́ yẹn, mo notice pé ẹni tí mo ní kó bá mi ṣe mítà náà ó pè mí ní alẹ́ àná wípé wọ́n sọ pé mítà will be the portal, they will open the portal any moment from now, that so I should prepare my balance 350 bí kankan àbí 350 ṣáà náà fẹ́ gbà, so mo dẹ̀ ti san 150 nínú deposit yẹn for mítà. So ìgbà tó ń danger yẹn tó ń sọ pé àwọn tó ń gbénu ilé jẹ 400,000 wọn ò dẹ̀ jáná wọn rí, because àwọn ọmọ hooligans tó wà ládùúgbò náà wọ́n sọ pé màmá wọn yẹ̀yẹ́ yín ẹwọ ẹ̀sìn rèmùlẹ̀ ẹ̀sìn kọ́ ni wọ́n rẹ̀ kàn fira yín ṣe ẹ̀sìn ni. Èmi kan mo jẹ́wọ́ nígbà tí mo wà ní orílẹ̀-èdè Nàìjíríà bí tí mo ń gbénu lé yìí àárín ọdún kan 24 billion ni wọ́n gbé wá fún mi. Ẹ ti gbọ́ rẹ̀ rí bí èmi yẹ kó jẹ́ 12 wọ́n gbé èmi ka tèmi ó pé 24 every 2 weeks náà ń gbé wá. Torí gbà yẹn àwọn màmá kan wà ládùúgbò yìí gbà yẹn wọ́n ní princess Auto princess ló tẹ̀ máa ń pè mí mummy Sarah mummy tí wọ́n bá tún pè mí wọ́n tún pè mí ní ìyá olówó kó má fẹnu ẹ̀gọ́ sọ̀rọ̀ mi dẹ̀ máa lówó lágbára Kristi. Wọ́n ti gbé nepa bill wá má kàn wò tí nígbà yẹn máa ń wò pé jẹ́ kí n kàn fún wọn má máa fojú commonize but ṣé rí ohun tó ò ní gbà ló lówó tálíkà ni kò ti kọ́. The meaning of that Yoruba is this: whatever you are not going to accept when you are rich, the time you are poor, when you are poor, start rejecting it. Let people understand you even when you don't have anything. You make yourself and your mind clear to people. Let people understand you so that tó bá lówó tán wọn ní sọ pé torí owó tó wà lọ́wọ́ ẹ̀. Àwọn èèyàn mọ̀ mí bí mo ṣe ń ṣe ládùúgbò. Bí mo ṣe nice nígbà tí owó pọ̀ lọ́wọ́ mi. Mo ṣe nice nígbà tí owó pọ̀ lọ́wọ́ mi again. Ṣó ti eyín bẹ́yẹn. So mi ò ní kankan tí mo fẹ́ hide. This is just me. Ohun mi máa ń lọ sókè even but tí bá ń pray. These days mo ṣe ń learn láti máa reduce voice mi. I can't talk káwọn lékejì má gbọ́. I have a loudspeaker mouth, a voice. So after àtàfi sọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan, you know ṣe àwọn pé àwọn wèrè kan wà ládùúgbò tó yẹ pé àwọn ọkọ̀ náà díẹ̀ wà tó yẹ pé ní orílẹ̀-èdè yìí a máa gbàdúrà gbogbo nǹkan mi lè máa fi sọ́wọ́ Ọlọ́run. Tá a bá ti sọ bí eré kékeré ni máa ń sọ nísìn. I speak less and I pray more. These days, I don't waste my time. I don't waste my energy on people too much. I pray more. And I see that God do answer prayer by fire. There was a time, mo sọ nǹkankan, mo ní God, this prayer point, tó bá ti ní ọ̀tá tó yọ ẹlẹ́nu tó mọ̀. Pray this prayer. I started praying to God. I said, God, kí ló tún kù kí n gbà ládùúrà? The Lord laid this in my heart. Only pray about the enemy, the people you love, that actually trouble to your life. He said, pray against the people you love, that you gave your life. Ṣé mo pé Jésù ní ká fàyè wá fún àbọ́lọ́run? That you actually give your life and time. Tó jẹ́ pé o fẹ́ lè parẹ́ tó torí wọn. And they want to destroy you. They are the key points. They are the key points of your problem, the key role. Vital role wọ́n play nínú pé kí ayé ọ̀tá ẹ lè destroy. Mo á sọ fọ́lọ́run, what will I do? Only ask me whatever you want. Mo ní God, please take their love away from me. Remove their love and interest away from my heart. I prayed it. This prayer point, I got it when I got to Nigeria.
And I can start praying the prayer when I got to this house. I started praying, God, please help me. All those people that I love, that actually hate me because of my love, that they are taking advantage of me, that they are, you know, some people, they will take advantage of you because you love them. I start praying to God, Father, take away their love in my heart. Baba mi àti Ọlọ́run mi, I don't want to hate people, but Lord, remove their love away from me. Those who are trouble to my tongue, who are trouble to my life, those who are trouble to my daughter's life, those who are troubling me, those who are want to destroy me, those that I love, that are actually working against me, Father, remove their love away from me. Do you know what? Naturally, the love is out. Do you understand? Naturally, the love was out of my body, out of my heart. Their love. When I started feeling somehow about some people, if I don't have their interest like the way I do, I know God answer prayer. Mo gbàdúrà yẹn náà fún àwọn kan nígbà yẹn, àwọn Gòláyátì kan nígbà kan náà rí. So when people do a lot of things like this, I just look at them. When you tell me you want to call me, man, okay, you are not calling again, I will not feel you. When you tell me you want to do something and later you are not doing it, I won't feel it because mo ti gbàdúrà ṣáájú ẹ̀. Ọlọ́run gbogbo tó bá ní wọ́n fẹ́ ṣe láti fi de eliminate me, Olúwa fi resurrect me, whatever they want to do to demote me, use that to promote me. Bàbá mi àti Ọlọ́run mi, promote me níwájú àwọn ọ̀tá mi. Gbogbo ibi tó sọ pé wọn ò fẹ́ mi, Olúwa sọ mí lọ́ba lórí wọn. I'm still going to reign over my enemy. It's not a joke, me boast. You can see me, I'm not ready to. Situation me. My situation, kò tí wù mí dáadáa, but mo dúpẹ́ f'Ọlọ́run torí pé I'm better than millions of people. Billions of people also are better than me. Do you get it? So, I don't bother myself a lot, again, over things. So now, when after tí mo ṣe tán lẹ́ẹ̀kan yẹn, ṣe pé mo sọ̀rọ̀. Mo dẹ̀ sọ pé I'm not going to forgive them, I'm not going to do this and that. Already the case is alágbọ̀n. Case yẹn ti wà lálágbọ̀n. Wọn ò lè máa tracing ayé èèyàn. Tó jẹ́ pé ọmọ mi sún wà bẹ́ẹ̀ jẹ́ wọ́n sọ òkò àti ìgò sínú ilé ní ọjọ́ yẹn. And somebody, because some politician are sending them, or some olórí burúkú, bastard ni ẹni tó bá rán wọn, mo sọ pẹ̀lẹ́nu mi. Tó ti yé, kọ́ ní kọ́ máa sọ òkò, kọ́ máa destroy, kọ́ fẹ́ destroy. Lẹ́yìn tó ti destroy bàbá ọmọ mi. Kọ́ tó máa sọ̀gùn fún mi, ẹni yẹn máa ṣòfò tọmọtọmọ ní gbogbo àwọn tó bá ń sponsor ogun tì mí, mo sọ pẹ̀lú gẹ́gẹ́ bí àṣẹ tí a fún mi láti ọ̀dọ̀ Ọlọ́run wá, gẹ́gẹ́ bí ikọ̀ ńlá Elédùmarè tí mo dẹ̀ rọra mi sílẹ̀ níwájú ènìyàn. Ẹnikẹ́ni tó bá rò pé òun wà níbikíbi láyé tó bá ń yọ ayé mi lẹ́nu àti tọmọ mi, Ọlọ́run máa gbé wọn wálẹ̀. The Lord will fight them. Lójijì ìjì ńlá máa gbé wọn mì, wọn ò ní escape danger tó máa dé bá wọn. I do pray, if you don't see me coming out at times, I do use my time to pray. And if I don't have people around me, my daughter knows. Tó bá ti wà, tó bá ń study, tèmi ò bá ti study. Láti gbà kan báyìí sí mo pa ìwé tì mí, but they will understand me. You know. So, tí mi bá ti study, what I do next, tí bá ti ṣe lórí phone mi, máa pray ni. Do you understand me? I create my time, I use my time wisely. Àwọn èèyàn lè má rí mi mọ́ kí n máa pariwo bí n ti máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, because people will be saying that every time she will be praying now. They are doing that also for you. Anytime you are praying, tó bá ti ń ṣiṣẹ́ against ayé, they want you to mute. Yóò ti yé yín, èmi o aládùúrà tó ń ṣiṣẹ́ ni mí, business mi Ọlọ́run ò ní bàjẹ́, school mi Ọlọ́run ò ní gbà lọ́wọ́ mi, ohun rere tọ́lọ́run ṣe fún mi láyé Ọlọ́run ò ní gbà wọ́n lọ́wọ́ mi. Do you understand? So mo busy. And mo the man commit everything to the hands of God. Mo sọ f'Ọlọ́run ni, whatever tí mi bá lè handle, Father handle them for me. Because some people want to commit, what believe nínú wọn tó jẹ́ pé wà ní with what I've done o, nǹkan tí mo ń ṣe yìí o, at least eléyìí o, wà á believe pé kò yẹ kó ṣe báyìí. So what else? Ẹni tó expect wọ́n lè ṣe burúkú yẹn, òun ló máa wá bá nídìí ìkà burúkú tó máa ṣe fún ẹ. Òun ni number 1. So mo gbàdúrà débẹ̀ ni. Ọlọ́run jọ̀ọ́ gbogbo ẹni tó bá ń ṣèkà fún mi, tèmi nífẹ̀ẹ́ rẹ̀, àbí tí mo ṣe ń fowó mi fún lóúnjẹ, Ọlọ́run jọ̀ọ́ má fowó ojú owó pọ́n mi o, ṣùgbọ́n fi ìkórìíra rẹ̀ sọ́kàn mi. Bó ṣe kórìíra mi tó ń dáná ogun tì mí, lòmí náà láti gbàdúrà burúkú lórí ayé rẹ̀. Jẹ́ kí Ọlọ́run yọ interest àti lọ́fẹ̀ẹ́ kó lọ́kàn mi. Jẹ́ kí n gbàgbé ẹ̀ láyé kó dàbí aláìsí lọ́dọ̀ mi. You can pray that prayer also, because a lot of people, you love them, you show them love, they show you hatred. I pray ní o. So tó bá rí mi tí bá change bákan, kì í ṣe mi náà o. Wàá máa wò pé ta ló ń fún mi lóúnjẹ, ta ni charisma, ta ló fún ní okun. Ọlọ́run ni, mo ti gbàdúrà. And whatever you commit to the hands of God, everything is going to work fine.
I am telling you. Now let me tell you, let me go straight to the point. So MC ní last week yẹn nígbà tí wọ́n wá yẹn a week ago èní ló pé no ó ti more than a week now. Sáwọn thugs tí àwọn politician kan àtàwọn wèrè kan celebrity tán máa ń lo àwọn apanilẹ́kúnjayé àwọn olè kì í ṣe celebrity kì í ṣe àwọn ìyá yẹn o àwọn tó wà responsible kì í ṣe àwọn yẹn o those àwọn kan tó kò jẹ́ pé wọ́n wá tó ṣe pé wọ́n fẹ́ ṣe anything tó máa destroy others láti fi ba ayé others jẹ́ ìyẹn àwọn yẹn là ń sọ o kò ṣe àwọn responsible celebrity o because èmi náà celeb ni mí o don't get things twisted celebrity lèmi náà but we are talking about àwọn wèrè tó ń ba ayé èèyàn jẹ́ láwùjọ tó ń pa èèyàn lẹ́kúnjayé èmi I say no to them. Now bí mo ṣe tán láàárọ̀ yẹn so gba tí wọ́n ti wá ọjọ́ yẹn náà ọlọ́pàá tí in fact to be sincere ọlọ́pàá tí wọ́n lọ pè wá ní ọjọ́ yẹn tán sọ pé tí ọmọ yẹn ní kó wá gbé mi nílé later tí mo ní mo fẹ́ lọ sọ́dọ̀ ọlọ́pàá ní Kọ̀tún the man said kò ní ìdò pé kò necessary ìyẹn mi pé wọ́n fẹ́ wá láti yọ̀mílẹ̀ tí wọ́n ti sáà bẹ́yẹn so èmi náà dẹ̀ ti gbé wọ́n ṣàbẹ̀ mí ọlọ́pàá yẹn ìyẹn man tí wọ́n gbé wá tí mo show face ní orí kámẹ́rà níjọ́ yẹn that man begged me also telling me that I should forgive those boys he said it but ṣé mo pé tí wọ́n bá ti ṣe nǹkan fún ẹ rí ó lè bẹ̀bẹ̀ wọ́n ti múná dé sí wọ́n ti jáná títí wa kò sí problem Tolú wá wò bóyá generator ẹgbẹ́ kó ṣì wà nínú bíbá so anyway that police officer olórí burúkú ni ó wá rẹ́rìn pé ó ti celebrity kí ni celebrity wo sórí àwọn pastor celebrity wà even babaláwo tó jẹ́ celebrity wà ṣó ti yé anything tó bá ti ń ṣe ní level ẹ tó jẹ́ pé tí wọ́n bá ti mọ̀ ẹ́ tó ti kọjá vicinity ẹ tán ti mọ̀ ẹ́ tó ti kọjá environment ẹ bí tán bí ẹ you are a celebrity don't let anybody deceive you ṣó ti yé ibi tán ti bí mi wọ́n mọ̀ mí bẹ́ẹ̀ níbi tí wọ́n ti bí mi wọ́n mọ̀ mí bẹ́ẹ̀ nílùú òyìnbó wọ́n mọ̀ mí àti àwọn èèyàn míì gan tí òyìnbó mọ̀ á jẹ́ kí wọ́n tún mọ̀ wọ́n nígbà tá a sọ̀rọ̀ wọn so don't get twisted má jẹ́ kó surprise ẹ celebrity original ló ń bá yín sọ̀rọ̀ kì í ṣe rọ́ nínú àwọn celebrity original Bọ́lá Fọláṣadé wà ńbẹ̀ Princess Auto-Bola wà ńbẹ̀ kì í ṣe rọ́ so that very day ìgbà tí kí ni ẹ̀ ṣẹlẹ̀ ọlọ́pàá tó wọ́n pè wá ńjọ́ yẹn gbà tó wá sọ fún mi pé wọ́n ti pè òun láti nǹkan kan mẹ́yẹn tó fẹ́ di wàhálà ṣó ti yé bẹ́yẹn pé wàhálà yẹn ti fẹ́ pọ̀ pé kí n jọ pé nǹkan kan bẹ́yẹn kí n forgive bọ̀bọ̀ ìbọ̀ bóyá òun ò wá rí nǹkan tí bọ̀bọ̀ yẹn ṣe ní ọjọ́ yẹn mo dẹ̀ ní kó lọ wo platform mi padà mo ní á rí nǹkan tí bọ̀bọ̀ yẹn ṣe tó kó èrò wá tó ní tọ́ọ̀gì òun jẹ́ cultism and ní kingdom mi cultism and terrorist wọn kì í ṣe rọ ojoojúmọ́ ni wọ́n máa ń pa èèyàn tó máa ní wọ́n lọ ṣáwọn èèyàn pa Nàìjíríà gọbẹ̀ntì ń wò wọ́n they should declare them anti-terrorists should go after them anti-terrorists both home and abroad they should go after any cultism they are terrorists it's not a joke only noted thank you noted our celebrity God bless you so ìgbà tí wọ́n dẹ̀ gbà níjọ́ yẹn ṣe mọ̀ pé lójú iná lọ́mọ yẹn ṣe kíná mọ́lẹ̀ tó gbọ́n gbogbo iná lé wa jábọ́ ọmọ yẹn lójú gbogbo àwọn tọ́ọ̀gì tó wá lára wọn náà da gbogbo iná rú náà da gbogbo sísítẹ̀mù lé irú in the sense pé ókè o a ti ní o nílé ìtú lè ṣe o ti wá gbé dìde báyìí o ilé ìtú ti wá wà ní títí a máa wá tún bá bàjẹ́ lójú mi kòrókòrò nígbà tí mo sọ pé wọ́n ń balẹ̀ jẹ́ wọ́n tó bẹ̀rẹ̀ sí bàjẹ́ in the presence of the whole world ní ojú gbogbo àgbáyé ni wọ́n ṣe ń já gbogbo nǹkan nulẹ̀ níjọ́ yẹn gbogbo nǹkan yẹn gẹ̀dẹ̀rẹ̀ some people will sit somewhere wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ jọ dáríjì wọn o dáríjì wọn because they are the one using them láti máa lọ attack àwọn èèyàn so tó bá ti bá ṣe tán wọ́n máa bẹ̀ wọ́n lẹ́yìn pé kò forgive wọn what type of forgiveness is that ṣé èèyàn lè bá yí ẹ jẹ́ tó jẹ́ pé mo ti bá bọ́ sísàlẹ̀ níjọ́ yẹn kíkan nínú wọn àbí kó jẹ́ pé kán wá lọ kí n sọ pé wọn ò ní ṣe nǹkan kan kán wá lọ ṣe ìkà fún èmi àtọmọ mi ni wọ́n sọ pé ká bọ́ síta fún àtàkì wa ẹ ti rí rẹ̀ rí nínú ilé wa gangan kò lè ṣẹlẹ̀ ní Canada kò lè ṣẹlẹ̀ ní ìlú Nàìjíríà nìkan ní nǹkan tó ṣẹlẹ̀ yẹn ti lè ṣẹlẹ̀
I am telling you, Nigeria ni gbogbo bullshit yẹn ló ti lè ṣẹlẹ̀. So, ẹni tó bá mi gba mítà, mo dẹ̀ ọlọ́pàá yẹn dẹ̀ sọ pé nígbà tó kàn rí wọn torí wọ́n ṣe rí pé wọ́n múná dé báyìí, wọ́n ṣe rí pé wọ́n yọ omi, wọ́n fẹ́ kílẹ̀ ìlómi, wọ́n fẹ́ kó níná, wọ́n fẹ́ bá gbọ́ ẹ̀jẹ̀ lórí kíni. Àwọn criminal tó ń gbé bí tẹ́lẹ̀, wọ́n níná wọ́n lómi. Èmi tí mo wá nílé tí mo ń ṣe dáadáa fún èdè Nàìjíríà, wọ́n máa sọ pé èmi ń kọ́ mi ìgbúdọ̀ lómi. Tí mo tún ṣomi fún wọn ní street yẹn, tí wọ́n ń pọn omi, mi ò gbúdọ̀ lómi. Wọ́n fọ gbogbo mi, wọ́n fa gbogbo ẹ̀yọ. Simply because mission wọn ń kọ́, in tó ń pinnu lórí ilé yìí, Ọlọ́run bá gbọ́ ẹ̀jẹ̀ fún wọn. Ọlọ́run òjò wá sí ìmúṣẹ. So, a wá pé ọlọ́pàá ìwá ní àwọn mítà kan, àwọn kan tó ń ṣe NEPA, pòun lòun ṣe kéèsì wọn, pé jẹ́ kó ń pè wọ́n sí mo ní mo need mítà lọ́wọ́lọ́wọ́ báyìí. Pé I don't want any problem with these people because tó bá ti rí pé ò tí ìgbà mítà yẹn, wọ́n ní kó máa disturb ẹ. Gbogbo nǹkan tó lè jẹ́ kó máa disturb mi lórí èdè Nàìjíríà ni mo fẹ́ avoid. A time is coming, I will put a solar in my house. Tí ò bá síná mi ò ní kígbe fún, kò síná. I'm going to do that if I'm in Nigeria. Mo tún mọ̀ pé okay o, owó la fẹ́ wá ná ń bì báyìí láti fi solar sí orílẹ̀ wa. I will make myself comfortable láti má jẹ́ kí olórí burúkú kan àwọn tó máa kówó fún tọ́kàn máa pè wọ́n ní fún wọn lówó wọ́n kàn sọ pé ọmọ lágbájá lágbájá ló ń pè ẹ́ o lágbájá yẹn kò ṣe dáadáa fún wọn o òun ló ń pè ẹ́ o òun ló ń pè ẹ́ o ó yá lọ ṣe báyìí báyìí fẹ́ni báyìí báyìí wọ́n máa rún wọ́n wá ń sọ everybody di criminal nínú system yìí wọ́n máa sọ everybody di criminal nínú system wọ́n ní kan lọ wọ́n máa rún wọn níṣẹ́ tí ò yẹ kán rán ọmọ lọ́mọ tí ò yẹ kán máa ṣe wọ́n máa sọ gbogbo wọ́n sọ gbèyàn di criminal ni. So bàbá yẹn dẹ̀ bá mi ó ní ó bá mi pẹ́ nìyẹn ó ló introduce mi sẹ́ni yẹn ẹni yẹn dẹ̀ sọ pé okay o no problem lẹ́sẹ̀kẹsẹ̀ náà èló ni wọ́n ní òtítọ́ ọ̀rọ̀ ipe ọ̀fẹ́ ló jẹ́ ní last two months ago or few months ago ipe but ó ti close nsìn pé nísìn téèyàn bá fẹ́ gba mítà you have to collect you have to pay wọ́n dẹ̀ sọ fún mi pé 2 phase yó 3 phase yẹn pé kíní kan phase tó wáyà yẹn pé 350,000 mo dẹ̀ ní òkè ṣé tí n bá sanwó lónìí that day mo ní if I pay today am I going to receive it wọ́n ní no we are going to book for it we first of all wọ́n ní tó bá ti open pé portal yẹn wọ́n ṣe sọ fún mi o pé ó ti close pé but nísìnyí tó bá tún ti open pé àwọn máa tètè táwọn bá ti san owó yẹn immediately má lè gbé portal yẹn ó ní òkè for you to know that I Bola Folashade I am ready now so because the portal is not ready now I will give you deposit of 150 then tí bá dẹ̀ padà dé tó bá ti jáde lẹ́sẹ̀kẹsẹ̀ bá jòrò lẹ́pẹ̀ mí owó 200 ni wọ́n yẹn mo keep ẹ̀sẹ̀gbẹ̀ ni pé I will send it immediately so I want to have wọ́n dẹ̀ ni pé tí bá ti ní o they will now transfer whatever bill all the debt sáwọn yẹn náà bá ní wọ́n transfer sórí meter pé so this is how we are going to settle the case mo dẹ̀ ní kò sí problem ṣe bẹ́ẹ̀ náà dẹ̀ ti mọ̀ pé tí mi ò bá ti lówó nínú meter mi ní lo no right tí mi bá dé mi máa ti mọ̀ pé okay mo máa make provision mo fẹ́ ẹ ti understand bẹ́ẹ̀ yẹn so the deal have been done by those guys tí wọ́n ti wà nínú ilé tí wọ́n ní wọ́n jẹ owó 400,000 ṣó ti yé yín there was a time ẹni tó gbénu ilé mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀bọ̀ tán pè ní pastor yẹn Ọbáyọ̀ there was a time tó sọ pé wọ́n fẹ́ clear gbèsè kan tó jẹ́ pé owó ilé tó fẹ́ san fún mi wà láì mo ní pé kó san owó yẹn nínú ẹ̀ they understand nígbà yẹn torí there was a time tó sọ pé kó tó fi lé rent mo fi kọ́kọ́rọ́ fáwọn kan so wọ́n sọ pé wọ́n máa ń wá síbẹ̀ ṣó ti yé yín bẹ́yẹn so ó ṣe mọ̀ pé tó bá dẹ̀ ṣòna mọ́nu ilé ò bá lò ò bá máa lò bó ṣe sọ fún mi gbà yẹn pé tí iná bá ti wà ìbá máa anybody bá máa gbénu ilé they going to be charging you so ìgbà tí ó dé yẹn ó ní pé òun bá bill kan lórí iná that was there ìgbà tó dẹ̀ fẹ́ sanwó ilé fún mi mo ní ẹ clear gbèsè yẹn ó dẹ̀ sọ fún mi wọ́n clear in fact fóònù tí mò ń lò mo ti fi tọrẹ nísìn fóònù kan báyìí ATC òun lórí ẹ̀ ló send ẹ̀ sí n bá fi wọ̀nyí because èmi máa ń keep record gan so ó sọ fún mi mo dẹ̀ ní kó clear kìíní yẹn gbà táwọn eléyìí máa dé there was nothing like that ọ̀dọ̀ bọ̀bọ̀ yẹn gbà tó kọ́kọ́ dé ó ní wọ́n mú 14,000 kan wá lórí ẹ̀ o wọ́n látọjọ́ tó ti dé àwọn people yìí sọ pé wọ́n kàn máa ń fún wọn tip ni wọ́n ń sanwó ná ìyẹn àwọn people yìí wọ́n ń sanwó ná wọ́n ní kàn máa ń fún wọn ní tip nìyẹn àwọn nepa yẹn ẹni tó dẹ̀ ń gbé nínú duplex yìí wọ́n ló nice fún àwọn ọmọ kéékèèké kó máa rọtí fún wọn kókó gbogbo àwọn ará àdúgbò gbogbo wọn ti dòmù tí wọ́n ti di wúlọ́ọ̀mù ká sílẹ̀ ṣó ti yẹ yín ìyẹn bọ́n ṣe ṣàlàyé fún wa ìyẹn máa yẹn o
ó máa ń fún àwọn NEPA yẹn ní tips àwọn ọlọ́pàá àwọn NEPA kẹ̀dẹ̀rẹ́ I don't know wọ́n tó bá ti fún wọn tip náà tó ti jẹ́ pápọ̀ wọn ló máa lọ direct owó tó kù yẹn owó tí wọ́n jẹ ìjọba gbogbo kò ní lè wá sí kò ní lè ṣe ṣó ti yẹ mẹ́rin àní tó bá dẹ̀ ti sọ náà ni tó bá ti jáde tó ń lọ tó ń padà dé tó bá ti sọ fọ́fíìsì náà ni ìwọ tó bá ti rí pé òkè o bóyá ó ń rí ẹbí pé o fẹ́ máa wò kó smart o fẹ́ kàn jẹ́ ní owó o fẹ́ jáde ká lè jẹ́ ní owó náà wọ́n máa make things difficult make life miserable fún àwọn èèyàn just like the idiots hoodlums that boy terrorist òun àtàwọn gàngẹ̀ bọ́ ṣe sọ mí báyìí pé we are going to make this place a terrible place for you you are going to regret your life in fact you put this house in market and sell it and get out of this place and I promise them ẹnikẹ́ni tó bá sọ pé kí n ta lé tí òun mi ta ẹni yẹn gbogbo ohun tó bá ní láyé máa parẹ́ lójú ẹ̀mí ẹni bẹ́ẹ̀ ni tó bá tí ò bá dẹ̀ ní nǹkankan Ọlọ́run máa já okùn ẹ̀mí aṣọ́dòkú because téèyàn bá tiẹ̀ lóun fẹ́ ta nǹkan tí n bá fẹ́ di estate agent gan mo máa ṣe ni voluntarily kò ń ṣe wípé ẹnìkan máa sọ pé we are going to make life difficult for you in this area we are going to chase you Canada gan wọn chase me away àwọn kan máa sọ pé wọ́n máa make it become miserable máa sọ pé ìwọ kọ́ ló nílẹ̀ Olúwa ló nílẹ̀ tolúwa nílẹ̀ Psalm 24 ló sọ ó ní tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ á fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun á gbé kalẹ̀ lórí àwọn lórí ìṣàn omi ó ní ta ní ó borí òkè Olúwa lọ tàbí ta ní ó dúró níbi mímọ́ rẹ̀ ó lẹ́ni tó bá ti ní ọwọ́ mímọ́ àyà funfun ẹni tí ò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí ò sì búra ẹ̀tàn òun ló máa rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀ ó ní èyí ni Bọ́lá Fọláṣadé tí í ṣe àfẹ́rí rẹ̀ tí í ṣe àfẹ́rí Ọlọ́run tó dá ayé àti ọ̀run ó ní ẹ gbé orí yín sí òkè ẹ̀yin ẹnu ọ̀nà ká gbé yín sókè lẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọlé sínú ayé mi Bọ́lá Fọláṣadé àtayé dọ́tà mi àti gbogbo àwọn olólùfẹ́ mi ta ni ọba ògo yìí Ọlọ́run tó dá ayé àti ọ̀run Ọlọ́run tó dá ju gbogbo ènìyàn lọ Ọlọ́run tó dá ju ewé àti egbò Ọlọ́run tó dá òkè tó dá ilẹ̀ Ọlọ́run tó dá ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo Ọlọ́run tí ò kú tí ò lè kú láéláé òun náà ni ọba ògo àmín táwa ní ìwọ tó wá sọ fún mi pé ẹ máa make life miserable fún tani fún ní tani níwájú tani àtàwọn tani Ọlọ́run ju ènìyàn lọ the Almighty God is more than anybody and when you are proving yourself to be God or you want to turn yourself to be God ní tó jẹ́ yẹn tó fẹ́ máa rájíjájú sí Ọlọ́run a máa fìdí aláṣejù a máa ti bọnú epo gbogbogbogbogbò àti òkú pa Ọlọ́run a máa fi ẹni tó rẹ̀ pé òun ní agbára jù láyé tó bá rẹ̀ pé kò sẹ́ni tó lè mú òun a máa bá tiẹ̀ jẹ́ lójú ara ẹ̀ fúnra rẹ̀. Got to respect God. You respect God. Immediately I paid the 150 for that person to know that very day tí ọlọ́pàá yẹn introduces me. And the person who called me yesterday and I called him and mo ti sùn gbà yẹn mo dẹ̀ ní how are you sir ìgbà tí mo ti ẹ̀ wá rí ní òru wọ́n ní inú mi ti ẹ̀ dùn pé bóyá wọ́n sọ pé wọ́n lè pè mí lẹ́ni time pé ó ti ready nìyẹn mo wá pè wọ́n quickly pé is the main time mi ti ẹ̀ pè wọ́n gba tí wọ́n ti pè wọ́n that time yẹn mi ní lè pè wọ́n I won't be able to call him because ìgbà tí mo rí lóru it was around 3:30 lóru or 3 so mo wá send message mi nígbà tó di bí ọwọ́ 4 ní ìdájí yẹn pé sorry I miss your call o pa me maybe testimony again send the jáde kẹ́lẹ̀ rí so I was happy so mo ní sorry I missed your call any good news about my meter this is the message you see I said to the boss I say I missed your call that's the ẹni tó wà nípa NEPA bill yẹn tó wà nípa meter yẹn I was happy pé àpéyò tiẹ̀ ti ready ni so but wọ́n wá pè mí padà láàárọ̀ yẹn àwọn sọ̀rọ̀ pé madam pé kò tí ready pé but wọ́n sọ pé any moment from now the portal can be open then gamoni no kò sí problem I'm ready for that do you understand so ìgbà tó dẹ̀ di little time mo kàn rí pé ẹnìkan gbá gate gbàgbàgbàgbàgbà ìgbà tó dẹ̀ ti ṣe kíní yẹn jọ yẹn wọ́n fún mi this is àwọn kíní tán fún mi lélẹ̀ kíní tán fún mi lélẹ̀ tán ní create new account for exceeding customer request information wọ́n gba gbogbo information mi all my information including my NIN and everything don't know ma fi ṣe kíní yẹn pé
àwọn máa open account yẹn pé the moment tí portal yẹn bá ti open by wọ́n kàn sanwó and the next day after 5 days we are going to get the meter. I was inú mi ń dùn ó wà nípa gbogbo plan mi náà tí mo ń dúró láti gbà kí n lè tún ṣó ti yẹn mẹ́rin kí n tó travel so nǹkan tó ń fún mi rèé ẹ ti rí àwọn gbogbo nǹkan tó ń fún mi original rẹ̀ wọ́n wá ní pé kí n fi photocopy yìí kí n fi sínú ike kan kí n so mọ́ta but a ní àwọn ọmọ ọ̀ràn kan ládùúgbò yìí àwọn ọmọ àbí ìpàbẹ́ ṣó ti yẹ bẹ́ẹ̀ àwọn ọmọ àbí ìpàbẹ́ kò dá ká máa sọ̀rọ̀ pé wọ́n máa léèyàn sọ̀rọ̀ fún sọmọ kékeré but àwọn ọmọ big pàbẹ́ kan wà wọ́n máa lọ gbá géètì onígéètì wọ́n dẹ̀ máa já gbogbo nǹkan tó wà lára géètì wọ́n bà nǹkan jẹ́ wọ́n rán wọn náà ní ṣùgbọ́n à ní take it lightly ọmọdé náà ní ọgbà ẹ̀wọ̀n tiẹ̀ wẹ́fìà náà máa ń gbé àwọn ọmọdé lọ so kékeré dẹ̀ ni wọ́n ti ń wọ kọ́ọ̀tì nísìn àwọn ọmọ kọ́ọ̀tì nísìn 7 years náà ti ń bẹ̀rẹ̀ fún wọn so tó bá fẹ́ join kọ́ọ̀tì Naija ní àdúgbò kẹ̀dẹ̀dẹ̀ gbogbo àwọn tó ń tagbó tó ń ra gbóyìn tó ń ta oríṣiríṣi nǹkan àwọn ọmọ kéékèèké náà rán láti máa lọ ṣe gbogbo òṣì àti ìranu yẹn so wọ́n ní kí n fi kíní sínú ragolis water ragolis pé kí n so mọ́ àbí ever something nínú bottle kí n so mọ́ gate mo wò pé tí bá so mọ́ gate yẹn àwọn ọmọ yẹn wọ́n máa lọ já sọ̀nù wọ́n máa ní kàn já ni so mi ì dẹ̀ fẹ́ waste ẹ̀ and again tí bá fi síbẹ̀ they can easily get all my details because details mi ló wà nínú ẹ̀ in this place they collect my NIN everything ni wọ́n gbà sí bíbáyìí ṣó ti yé yín àwọn correction kankan tí wọ́n fi síbẹ̀ tí mo ní kán bá mi correct mẹ́rin wọ́n béèrè fún mi pé I should send my the proof pé mi mo nílé mo kọ́kọ́ send a deed of agreement I send one wípé ṣé kí wọ́n pé mi mo nílé náà wọ́n nígbà mi wọ́n máa ń fẹ́ proof yẹn mo ní òkè tí wọ́n bá fẹ́ tí wọ́n bá jẹ́ pé mo fẹ́ lọ sí ọ́fíìsì wọn I will tender it in their office but me sending it to people personally I want to be security conscious because ọlọ́pàá tí wọ́n gbé wá mi ìsọpọ̀ ọlọ́pàá yẹn lè ṣe bẹ́ẹ̀ ọlọ́pàá yẹn tí wọ́n ní kó wá harass mi níjọ́ yẹn òun ló mú mi mọ àwọn people yìí náà tó dẹ̀ wá bẹ̀ mí kì í ṣe bad person but at the same time I have to be security conscious okay and I have seen a lot of things nínú orílẹ̀-èdè Nàìjíríà yìí so àwọn ọlọ́pàá yẹn gbà tí wọ́n dẹ̀ ta ṣetán lẹ́ẹ̀kan I was sitting on my own jẹ́jẹ́jẹ́ I have a place to go but I don't need to announce wherever I suppose to be ó yẹ kí n lọ bì kan because mo ní láti ra àwọn kankan ṣe ti yé mẹ́rin so mo wá ní òkè o mo kàn jókòó ni pé kí n kàn jókòó kí n sinmi díẹ̀ o iná wà o let me charge my phone let me gba èsì sára díẹ̀ kí n jáde ní o kàn gbọ́ pé mo wá rí mẹ́sẹ̀gì pé I'm expecting somebody ṣe ti yé yín láti deliver àwọn kankan fún mi but those people are on their way gbà tó dẹ̀ máa yá kò pẹ́ mo bá rí mú gbá gate mo rò pé àwọn èrò tiẹ̀ ti dé ó bá di bana wọ́n ṣe ń gbá gate jẹ́ ń sáré lọ wò wọ́n fún ara mi ní bá sáré lọ sí ẹnu gate ó bá di NEPA people ẹjọ́ kí ni wọ́n fẹ́ wọ́n ní wọ́n instruct àwọn láti òkè wá láti wá já iná mi pé by now kò yẹ kí n nínú pé wọ́n instruct wọn láti wá já iná mi mo ní ọjọ́ tí mo pe NEPA person yẹn pé wọ́n dẹ̀ ní àwọn ti cover every necessary things that each time táwọn NEPA bá dé láti má máa embarrass mi ipe kí n fún wọn ní kíní pé so tó bá dẹ̀ ti dé wọ́n ti mọ̀ pé they are working on my meter and if my meter is ready whatever bill they going to transfer it there so they will be deducting it tá bá ti ń ra nǹkan mo dẹ̀ ní òkè kò sí problem èmi náà mọ̀ pé ní ìlú òyìnbó ẹ máa sanwó nọ́mbà tí Nàìjíríà ni àwọn èèyàn ti máa ń gẹ̀ẹ́tì àwọn nǹkan twisted wọ́n ṣáà máa ṣe bla 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 bẹ́yẹn but they should understand something that this meter iná tó ń sọ yẹn èmi kọ́ ni mo lò ná mi ì dẹ̀ sọ pé nísìnyí bó ṣe yẹ pé mi kọ́ mo lò yẹn pé mi ì ní clear but I will do it at the convenient time not that ipa àwọn kankan máa take me for granted just like bí wọ́n ṣe san few money fún ọdún mẹ́ta tó ń lò bíbá gbogbo nǹkan tó wà nílé yìí ni wọ́n bàjẹ́ everything tó wà nílé yìí ni wọ́n bàjẹ́ ẹjọ́ ẹdúró Ọlọ́run ṣé owó tó ń san for 3 years yẹn ṣé òun ni mo ti ná sínú ilé yìí látọjọ́ tí mo ti dé báyìí òun kọ́ everything ni wọ́n bàjẹ́ for that 3 years so they are expecting me now pé owó nọ́nà tó tún jẹ o I have to pay it also mo ti gba kádàrá mi torí pé èmi mọ̀ pé nǹkan tí wọ́n fẹ́ ṣe náà ni pé wọ́n fẹ́ kí n kàn tá so tí bá dẹ̀ ta náà bóyá kó tún rẹ́nìkan kó wá kidnap ẹ̀ àbí kẹ́nìkan kó ṣàlọ́nà dànù so ti yẹ kó má níbi kọ̀ọ̀kan kọ́ dẹ̀ máa disturb ẹ̀ ní tó bá tún fẹ́ ṣe kọ́ máa disturb ẹ̀ torí kí n tó kọ́ ilé yìí mo ti try ilé many ilé ni mo ti kọ́ bẹ́ẹ̀ ni kí n tó wá sọ pé mi ò tàbí gan mọ́ ó ti yé mo ti try many times
Ogun State tí mo wà ní Ìjẹ̀bú-Òde tí mo gbé mo ní ilẹ̀ 4 plots ni mo ní sí Ìjẹ̀bú-Òde. Èyí tí mo ní ọ̀tọ̀ọ̀tọ̀ 1 plot kan báyìí 1 plot báyìí ní Ìgbẹ̀bà ẹgbẹ́ títì báyìí ló wà. Ìkan wà ní Ọbalẹ́ndé tẹ́ bá kọjá ilé bàbá Ṣùbọ́mí yẹn tẹ́ bá lọ sẹ́yìn lẹ́yìn Seiko Hotel gangan ẹ̀yìn Seiko Hotel gangan ní 2 plot of land yẹn wà tí Wàsíù K1 yìí tó jẹ́ tó pe rẹ̀ ní olórin tó pe rẹ̀ ní big celebrity ní orílẹ̀-èdè Nàìjíríà tó pe rẹ̀ ní ọ̀rẹ́ orílẹ̀-èdè tó pe rẹ̀ ní ọ̀rẹ́ president àti ọmọ president àti everything ní gbogbo system wa òun ló gba 2 plot of land lọ́wọ́ mi mo dẹ̀ ń sọ ojú òdẹ̀ tí wọ́n gbogbo ilẹ̀ tán tí wọ́n gbà of recent yìí they are just there to be causing problem come and believe pé wọ́n rò pé wọ́n catch cruise wọ́n catch fun wọ́n ò dẹ̀ mọ̀ pé time is coming tó jẹ́ pé tó bá tiẹ̀ ní èèyàn tó bá back yín àbí tó jẹ́ pé kò fẹ́ jojú yín kò fẹ́ fìyà jẹ yín so ti ẹ̀yin bẹ́yẹn a time is coming tó jẹ́ pé á sún wọn àbí kó jẹ́ pé a time is coming tó jẹ́ pé kò ní rí system yóò ní rí bẹ́ẹ̀ ṣe ń ṣe mọ́ do you understand 2 plot nínú 4 tí mo ní Ìjẹ̀bú-Òde ní K1 gbà ní ọwọ́ mi ìgbà tí mo dẹ̀ tún dé Nàìjíríà yìí mọ́mì mi ń sọ fún mi pé forgive some people ní tó bá kù palẹ̀ mọ́ kó dẹ̀bẹ̀ sí ṣe ayé ẹ̀ mi ò ní tó bá bá mi sọ̀rọ̀ sí mi ní gbọ́ torí pé mo rí pé àwọn gan mi ní gbọ́ torí anybody ò kò lè máa tàn mí sóṣì so ti yé torí pé tó bá yẹ pé mo ti gbà tó bá ti bẹ̀ mí ẹ má bínú tó bá ti ṣe léyìí má bínú ẹ tó bá ṣe léyìí má bínú àwọn tó dẹ̀ ń bẹ̀bẹ̀ fún yẹn wọn ò tí ronúkúwàdà ní ọjọ́ kan báyìí wọn ò ronúkúwàdà pé ń tá a ṣe yìí ó dẹ̀ kù díẹ̀ káàtó wọn ò rí bí nǹkan tí ò dáa now ní ẹsẹ̀kẹsẹ̀ torí pé ọmọ yẹn torí ẹ̀ ni ọmọ yẹn sọ fún mi pé iná ẹ ọmọ àjà omi kò gbúdọ̀ sínú ilé ẹjọ́ ẹ torí Ọlọ́run ṣé àwọn tó ń ṣe kíní ẹ̀wọ̀n ń ṣe terrorist ẹjọ́ ṣé mo jẹ èmi ni mo jẹ owó ni ẹjọ́ kíní ẹ̀ṣẹ̀ mi mo fomi sílẹ̀ sínú ilé wọ́n tún fowó ilé mi wọ́n náà fi ṣe omi bọ̀bọ́ yẹn ní òun lòún ra meat òun lòún ra kíní mo tún lọ ra míì lọ́jọ́ kejì mo tún gbé síbẹ̀ mo tún sanwó fẹ́ tó bá fìzẹ̀ bẹ́ẹ̀ ni o kí n bá lè lómi láti fi wẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún wá again ṣẹ́yẹ̀ tún ti solve wọ́n tún wá láti fún mi problem àwọn tó dẹ̀ wà ládùúgbò ó dá mi lójú míì nínú wọn they are not paying NEPA tó ń bá jẹ mo nígbà tí mo wà Nàìjíríà tó máa gbé 10,000 15,000 wá fún mi ń gbà yẹn lọ́hùn wọ́n máa gbé 2,000 wá fún àwọn civilian barrack tó wà lẹ́gbẹ̀gbẹ̀ wa yìí àwọn tí mo máa ń pè ní civilian barrack ni pé àwọn ilé face me and slap yẹn tó yẹ pé nínú yàrá kọ̀ọ̀kan àwọn mẹ́jọ máa wà ń bẹ̀ tó ń pọ̀ bí sardine tó wá bí ọmọ tó pọ̀ rẹpẹtẹ ṣe to understand tó bá ti jí tilẹ̀ mọ́ báyìí àwọn ọmọ yẹn máa dúró sí street ni wọ́n ṣe ń sòkò fún ilé tó bá wà ládùúgbò tó dáa bẹ́ẹ̀ náà wọ́n máa sòkò fún àwọn èèyàn tó bá ń kọjá bẹ́ẹ̀ náà wọ́n máa jókòó sí títì bíi pé bóyá ilé bàbá wọn ni because mi ò bú wọn o ṣùgbọ́n torí pé we don't have plan for ourselves Nigeria people kì í ṣe comment this time around they don't have plan for anybody they don't have plan for themselves ẹni tí ò lówó ó lọ ń lóyún ẹni tí ò lówó á máa bí ọmọ mẹ́fà á máa bí ọmọ mẹ́jọ ẹni tó ń gbé yàrá kan mi ì tí ì rírú ẹ̀ rí wọ́n wá bí ọmọ àwọn ìjọba náà àbáwọ̀ kan tó bá ní opportunity láti jẹ́ èèyàn nínú ayé wọ́n wá máa bẹ̀rẹ̀ sí ń lo àwọn ọmọ wọ̀nyẹn fún iṣẹ́ tọ́gìrì àti láti ṣe nǹkan burúkú nísìn wọ́n wá ń sọ fún ẹ pé tó bá lè ṣe wèrè dáadáa wọ́n máa fún ẹ lówó má gbàgbé o tó bá mọ wèrè ṣe náà wèrè á ṣe ẹ́ níjọ́ kan o torí bó bá ṣe pé o mọ yàn pa bẹ́ẹ̀ náà ni àṣìṣe àbọ̀ máa bẹ̀ ẹ́ níjọ́ kan bẹ́ẹ̀ náà ni àbí kó o máa lọ lọ́jọ́ kan kó o lọ forí kó jábì kí mọ́tò ẹ kí tírélà lọ gba orí mọ́tò ẹ kọjá má rò pé bóyá accident ni o Ọlọ́run mọ̀ fẹ́ san ẹ̀san fún ẹni o ṣòtìyé torí bẹ́ẹ̀ ni tó bá ti mọ̀ pé o ò ní gbà má fi lo èèyàn mọ́ o I am telling you kò sẹ́ni tọ́lọ́run ò lè mú àfi tí o bá ti ṣetán láti mú mo sanwó yẹn wọ́n dẹ̀ sẹ́ pé wọ́n máa transfer bó ṣe máa rí nìyẹn mo dẹ̀ no problem I'm expecting them to do that má dẹ̀ ti mọ̀ pé okay wọ́n máa deduct ẹ̀ lórí owó mi torí orúkọ mi ni wọ́n máa fi ṣe and again mo notice a lot of kẹ́ lè mọ̀ pé àwọn tó ń ṣiṣẹ́ yẹn wọ́n really plan a lot of bad thing for me ní orúkọ mi ń jẹ́ Bọ́lá wọ́n change account mi sí bold mo ti rí yẹn tipẹ́ ìgbà tó yá àdírẹ́sì ilé mi ọ̀tọ̀ ni àdírẹ́sì tó wà lórí tó jẹ́ ilé mi tí gbogbo deed of agreement mi tí gbogbo survey mi àti gbogbo ìwé ilé mi tó gbé ọ̀tọ̀ ni nǹkan tí NEPA máa gbé síbẹ̀ they systematically changing things because mo ti sọ fún yín tipẹ́ pé àwọn kan wà lórí ọ̀rọ̀ ilé mi tó yẹ pé wọ́n ti máa ń jà mí lólè they been stealing from me for long time and they are still want to be continue they still want to continue to steal from me and they call themselves important personality in society ṣé Thunder ò ní strike wọn no be juju be that Thunder máa strike gbogbo àwọn tó yọ mí lẹ́nu tó yọ ọmọ mi lẹ́nu torí mi ò já olè mi ìjà yín lólè o
mi gbé nǹkankan nílé yín o, mi gba ẹrù lórí yín o. Enough is enough. Wọ́n sọ fún wa pé tó bá tó àkókò kan a máa bọ́ àjàgà náà kúrò. Mo ti bọ́ yín sọnù for long time. Kí ló dé tí ẹ ṣì ń try láti clinch mọ́ mi, láti hang ara yín sọ́rùn mi. Ẹ jẹ́ kójú máa tì yín lẹ́ẹ̀kan. Tó bá ń pèèyàn lóníkùn ńlá, ó yẹ kó pakù ẹ mọ́ ni now. Àwọn èèyàn tí ò lóyún gan wọ́n shoot out this stage. Wọ́n wo oríṣiríṣi láti lè sọ fún wa pé nǹkan báyìí ni. Tó bá ti ń pèèyàn lábìkùn ńlá, àwọn oníkùràrà wá pakù ẹ mọ́. Wá pakùn ẹ mọ́ because ọmọ obìnrin pé kò sọ́wọ́ kankan tó lè bà mí, kò sẹ́nìbọ̀dì mo ti wà nípò kan, òfin kan wà lórílẹ̀-èdè yìí pé táwọn kan bá ti dé stage kan lórílẹ̀-èdè Nàìjíríà kò sẹ́ṣẹ̀ tán bá ṣẹ̀ wọ́n ṣe wà yẹn wọ́n ní kò sẹ́ṣẹ̀ tán bá ṣẹ̀ tí wọ́n máa hold wọn for it, wọ́n máa cancel àwọn constitution yẹn is a bad constitution, wọ́n gbọ́dọ̀ cancel ẹ̀. Nobody must above the law because the way people are using power and some ẹlòmíì gan kò tiẹ̀ tí ní power kó kàn ya fọ́tò pẹ̀lú ọmọ president, kó kàn ya fọ́tò pẹ̀lú president, kó kàn ya fọ́tò pẹ̀lú anybody tó wà ní power lásán, ó ti bẹ̀rẹ̀ sí ń lò láti fraud, ó ti bẹ̀rẹ̀ sí ń lò láti fi bùgá, ó ti bẹ̀rẹ̀ sí ń lò ẹlòmíì gan á tún ṣe photoshop, wọ́n tún shop picture àwọn èèyàn pàtàkì nínú ayé, wọ́n tún gbé papọ̀ ipa àwọn jọ wà ìmí lè gbọ́wọ́ sí báyìí pa wá jọ wà nínú club rẹ̀, you understand me, wọ́n máa bẹ̀rẹ̀ sí fi yẹn bùgá káàkiri. This is fraud. You are killing the person then lórúkọ ẹ̀ bad yẹn. Ìgbà yẹn mo mọ iṣẹ́ tí mo ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà ní ìlú Canada yẹn kí orúkọ president wa kó má bàa bàjẹ́ kì í ṣe tẹnu. Kò sí nǹkan tí wọn ò sọ tí àwọn èèyàn ò sọ. Mo ní àwọn èèyàn tí wọ́n ń ṣe ìkà yìí wọ́n complain pa K1, wọ́n complain pa MC pé MC ń ṣe báyìí fún wọn ní Nàìjíríà ò ní Lagos especially o Koko Zaria o gbogbo àwọn ọmọ union. Mo ní bàbá yẹn gbé lọ́wọ́ gbogbo ọmọ wọn, mo ní kò sí kọ̀ọ̀kan tó ya tọ́ọ̀gì, mo ní go and check it, wọ́n sọ̀rọ̀ nípa Wàsíù Àyìndé, mo ní go and check it. Anybody close to President Bola Ahmed Tinubu from the first daughter, mo ní mi ò rí kọ̀ọ̀kan tó behave tó join garage wọ tó join iṣẹ́ garage. So ti yé mo ní I was saying it pẹ̀lú lórí social media mo fi ń sọ àwọn èèyàn máa yín mú sí mi, mo ní no mi ò dẹ̀ fi torí pé àwọn èèyàn náà ṣẹ̀ mí kí n fi bá wọn wí àbí kí n máa fi bá wọn kí n máa fi lọ ṣe kinní fún wọn. I supported him. Mo tún try láti clarify kí n láti sọ fáwọn èèyàn pé these people wọ́n fi system láti bà tí wọ́n jẹ́ ni. Mo tún sọ débi pé nígbà yẹn pé K1 sọ pé system tí K1 bá fẹ́ bẹ ẹ̀jà sorry o pé ó máa ń fi system báyàn jà ni. Tí K1 bá ṣèkà fún mi I won't talk about him to this extent. Tí K1 tó bá dẹ̀ jáwọ́ lọ́rọ̀ mi tí ò dà mí láàmú tí ò dọmọ mi láàmú I won't talk about him to this extent. You know mo sọ fún wọn nígbà yẹn mo ní K1 mo ní K1 o mo ló ní nǹkan kan tó bá ṣe kò kí ń gbẹ́bẹ̀ tó bá ṣe nǹkan fún tó dá dúró níbì kan tó béèrè lọ́wọ́ ẹ̀ tó ṣe ó máa fẹ́ dìwọ̀ náà lọ́wọ́. Mo ló sọ wípé nígbà tó ń fẹ́ di senator ńgbà yẹn wípé President Bola Ahmed Tinubu sọ fóun wípé òun ò gbúdọ̀ di pé kò máa kọ orin pé President Bola Ahmed Tinubu ni ò jẹ́ kó di senator. President Bola Ahmed Tinubu dẹ̀ sọ ńgbà yẹn pé tó bá lọ for 4 years wàá tí tó bá ti kọjá 4 years or 8 years gbà tó bá máa padà dé àwọn olórí míì ti gbàgbóró ò nílé ọwọ́ mú wọn. Igbe is better for you to be getting this and ó dẹ̀ pay ẹ̀ ó lówó ju pé kó lọ sí senate gan kó lọ sí rep àbí kó lọ sí ibi tó lóun fẹ́ lọ ńgbà yẹn tó lóun fẹ́ di senator. I say all these things mo dẹ̀ sọ pé gbogbo ìwà tó ń wù yẹn náà láwùjọ tán máa wù láwùjọ wọ́n mọ̀ọ́mọ̀ láti fi blackmail wọn ni. Wọ́n blackmail àwọn èèyàn blackmail wọ́n á ṣe nǹkan burúkú tán wọ́n á máa point finger sí ẹni tí ò ṣe bíi pé bóyá òun ni. Torí gbà yẹn mo wúra mi pé kí ni wọ́n máa sọ pé kán máa ṣèkà fún mi fún? Ṣé mo fẹ́ ṣe president ni? Ṣé mo fẹ́ jà fún governor ni? Ṣé mo fẹ́ du post kan ní APC or PDP ni wọ́n ṣe máa ní kán disturb mi? But àwọn eléyìí this is their logic and this is their system. When they are close to people they destroy that person's name, especially when that person is a important person. They will be using the name for fraud ni. Wọ́n máa fi lọ scam káàkiri wọ́n dẹ̀ máa fi bùgá àwọn èèyàn ní títì. Mo ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yìí. So nísìnyí wọ́n ní order ńgbà tán dé lọ́sọ̀ pé order is from above that they are going to they should remove my light and kí n dẹ̀ lọ rí ẹnìkan wọ́n ló ń jẹ́ Ngozi. Wọ́n ní Ngozi yẹn wà ní kí n lọ rí wọn ní wọ́n wá mú kíní wá. Wọ́n ní Ngozi ni wọ́n ní kí n lọ rí ní ọ́fíìsì wọn wọ́n ṣàṣọ address ibẹ̀ ní kíní kan bus stop. Wọ́n ní the person name is Ngozi ọmọ Yíbò ni pé Ngozi pé kí n lọ rí pé tí bá ti dé ọ́fíìsì wọn kí n sọ pé mo fẹ́ rí. Okay mo dẹ̀ ní mo ti gbọ́
mo ní ẹ má já ná yẹn mo ní àwọn èèyàn tí mo sanwó NEPA fún jẹ́ náà ni wọ́n wá láti NEPA office láti wá so wọ́n ní pé kí n ṣá lọ rí Ngozi pé wọ́n ti fún àwọn ní order kan wá já iná yìí mo dẹ̀ ní ṣé ó lè fún mi kíní ẹ̀ phone number ó lóun ò ní fún mi because for security wọ́n ti sọ fún pé tó bá fún mi ní phone number pé ó lè kó bá so ti yé bẹ́ẹ̀ yẹn so ó dẹ̀ tún ti já ó ti ẹ̀wù mí pé kí n lọ sọ́fíìsì yẹn but mo ní generator tí bá re epo 50 litre ń sìn máa máa lò torí àbúrò lójoojúmọ́ tó máa fi gbé NEPA yẹn tó máa fi gbé mítà náà dé ẹni tó bá dẹ̀ wà nídìí mítà pàtó dẹ̀ ṣe tán tí wọ́n ń sọ̀rọ̀ yẹn mo ní help me let me talk to this person tí ó ń bá wa prepare fún mítà ẹni yẹn NEPA máa yẹn wá sọ pé no pé anybody ló lè báyàn prepare fún mítà yẹn o pé kò mí pé bóyá máa yẹn nìkan ló lè báyàn ṣe mo ní the man said páwọn specialize lórí mítà ní láti fún yàn Bísọ́lá jíire and today wọ́n ti bá mi sọ adẹ̀ ti sọ̀rọ̀ but quite unfortunate that when I was now calling him nígbà tí bọ̀bọ̀ NEPA yẹn wà mí he wasn't picking I call him direct and the number he now show to me that òun wà online so ti yẹn yẹn he now show to me that òun wà online so let me tell you on this Nigeria tó bá sanwó ẹ̀ kò sí nǹkan tó bá sanwó fún ní orílẹ̀-èdè Canada tí wọ́n ní jẹ́ kó enjoy ẹ̀ even gan kò sí nǹkan tó bá sanwó fún ní orílẹ̀-èdè Canada àbí tó máa jẹ́ pé wọ́n kàn máa bẹ̀yàn láti dá gbogbo nǹkan rú when you are doing it ṣé kí n sọ fún yín gbogbo ìwà burúkú táwọn èèyàn ń wù yẹn it's just ẹ̀kọ́ ń sọ fáwọn èèyàn náà ni tẹ́ bá ní kàn wù fẹ́ nìkan tó bá yá wọ́n máa wù fẹ́ everybody ni wọ́n lè ṣe rí pé gbogbo orílẹ̀-èdè wa náà ó scatter ni so onísìngbà tó wá sọ pé wọ́n ti múná lọ sí gbogbo èèyàn bá nílò ládùúgbò wọ́n máa já mẹ́ wọ́n disgrace ẹni wọ́n sọ̀rọ̀ ẹ ìyẹn am fucking what àwọn èèyàn ní sí ẹlòmíì gan kò lo NEPA mọ́ wọ́n lo solar tẹ́lòmíì bá ti ní owó wọ́n lọ ra solar wọ́n gbé sórí ilé because embarrassment yẹn ti pọ̀ jù ní ìlú tó jẹ́ pé nínú power house wa gan ní power house àwọn government house wọ́n ní wọ́n lo solar ń bẹ̀ ní asọ̀rọ̀ so kí wá ní àwa tá lè lo generator kẹ́nìkan wọ́n máa ṣe bí counterfeit go and see somebody go and do see wọ́n kò máa order ara owó torí pé wọ́n fẹ́ fi pá gba owó kan lọ́wọ́ ẹ̀ àwọn èèyàn máa fẹ́ sọ pé ẹbí bá ní kò náwó ẹ̀ sí tó bá ti kọ̀ láti náwó síbẹ̀ àti láti ṣe nǹkan tó ní kò ṣe àdámù mẹ́tì ẹ̀ they will look for another way for you to be wasting the money that's witches and wizards ló máa ń ṣe bẹ́ẹ̀ ọ̀gbáǹjẹ́ spirit tó máa ń borílẹ̀ èdè jẹ́ ló ń ṣe bẹ́ẹ̀ àwọn òde ní gbogbo evil spirit yẹn so if you want to kú náà mọ́ mi tó bá lọ fẹ́ dáná ogun tì mí máa dáná ogun tì ẹ́ pẹ̀lẹ́nu mi àtàdúrà mi ṣòtìyé tó bá lọ fẹ́ dáná ogun tì mí torí òótọ́ ọ̀rọ̀ là ń sọ ẹnì kan ò kàn lè jókòó síbi kan kẹ́ máa tẹ́tí èèyàn kẹ́ máa sẹ́pẹ́ máa pa ni títí bó ṣe ṣe fún bàbá ọmọ mi nìyẹn tó ṣe ṣe fún Mohbad nìyẹn wọ́n máa pèèyàn báyìí lórí fóònù àwọn criminal àwọn terrorist wọ́n máa pè nílẹ̀ Yorùbá bí o wọ́n máa pèèyàn wọ́n máa tẹ́tí ẹ̀ when you go to police station some people also important person àwọn some important personality ni wọ́n àbí some criminal tí agbára kàn ṣe mistake bọ́ sí lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí máa lo agbára náà nílòkulò iṣẹ́ tó rán wọn lọ ṣe ń power gan tó bá jẹ́ pé wọ́n wà ń power wọn ò ní fèsì iṣẹ́ yẹn wọn ò ní ṣiṣẹ́ tó yẹ kó ṣe nǹkan tí ò yẹ kó ṣe ni wọ́n máa ṣe wọ́n máa fail you focus on anybody tó bá ti wà any position tó bá wà ìbàjẹ́ councillor nìyẹn ìbàjẹ́ NEPA official anywhere tó bá fi ẹ́ sí you should have a focus you should have a target but the sense ní target wọ́n máa bẹ̀ ní kiri go and torture this lady go and torture this man go and do this to this person wọ́n máa ń lò ní láti jà ẹ máa ṣe orí burúkú lásì kì í ṣe rọ oríṣiríṣi nǹkan burúkú ló máa ṣẹlẹ̀ in that situation in the system like that ó ti yé bẹ́ẹ̀ yẹn gbogbo game ní tẹ play wípé mo sọ̀rọ̀ lónìí kìnìkan ẹ fẹ́ ṣò go and see ọmọ yíbò kan kò sẹ́ni tó lè halẹ̀ mọ́ mi ọmọ yíbò ló gbé nílé mi ó dẹ̀ bàjẹ́ mo dẹ̀ ti ná owó I spend hell of money mi ò tí ì ná owó yẹn tán o mi ò tí ì ṣe tán o gbogbo nǹkan tó wà nínú ilé ló try ló bàjẹ́ po gbogbo ẹ̀ pátá ni wọ́n bàjẹ́ mo dẹ̀ gba kádàrà yàtọ̀ sí blọọkù tó kù mẹ́ mo kún mi tí ì ṣe gbogbo àwọn nǹkan tó kojú window gbogbo ẹ̀ pátá ni wọ́n yọ sílẹ̀ àti fence mo kọ́kọ́ ṣe ibi tí security máa kọ́kọ́ wà fún wa ṣé ẹ tún wá fẹ́ já iná ẹ fẹ́ ròyàn wá ẹ má wá sínú sílì wa ẹ má kọ́ ti bíbà tó ti ẹni a máa tan generator téèyàn bá fọwọ́ kan wáyà yẹn iná apá tí bá tún gbàdúrà tí mo sọ̀rọ̀ ikú máa tún sọ pé ikú burúkú kó pa ẹnikẹ́ni tó bá sọ pé mi ní ìsinmi ikú burúkú ló máa pa àwọn tó jùlọ máa lanu láti gbé mi ogun tó gbàjọ ayé ni wọn ó máa gbé wọn mẹ́
ọ̀rọ̀ tí bá sọ mo mean o torí ẹnìkan ò lè máa torture èèyàn kó wá sọ pé the person will love you by fire by force. I cannot continue to love my oppressors. I cannot continue to love those who disturb me and destroy the father of my baby and want to destroy me and my daughter. I cannot continue to love my oppressors. Love is give and take. Love is what? It's give and take. If people are not calling you to order, call yourself to order. The country, tell your wife, take back by responsibility. Lord position come. I will make sure I give my service to the taste. I will give my service to the taste. Wọ́n ṣe sẹ́ pé wọ́n máa já iná yẹn gbogbo iná wà ládùúgbò wọ́n máa já. I'm fucking words. I'm fucking what now? Ìjọ yẹn wọ́n ní kọ́mọ yẹn kó ṣe kìíní kan kó fa gbogbo mítà yọ ó fà yọ ìgbà tó fà yọ kó fa gbogbo kìíní yọ ṣé àpadà lọ ra machine mi. Ìgbà tí ẹni kan bá gbogbo lé jẹ́ ká bá lè wò pé nǹkan tó ṣẹlẹ̀ ń sì ni pé tó bá ti bàjẹ́ tó bá ti rí inú ẹ̀ máa bàjẹ́ ó máa ta lẹ́yìn ṣé mo tà á tó torí ẹ̀ ẹ̀yin lẹ́ máa ta nǹkan níyàn àbí kẹ́yìn kan sọnù máa yé lára ẹ̀yin lẹ́ máa sọ wọ́nù lẹ́ máa tún sọ nǹkan tó wò lè rà lẹ́ máa sọnù. Tòótọ́rọ̀ let me tell you tẹ́yàn bá sọ ọ̀rọ̀ yẹn tẹ́ máa sọ pé go and see one NEPA I may decide not to go wọ́n ti já sílẹ̀ wọ́n bá ti já wọ́n ti já tí bá wá decide láti lo solar nǹkan tí mo decide láti lo NEPA gbà tí mo ti bá gbé solar sókè sí iná wà kí náà ò sí solar máa wà máa fi generator power ẹ̀ tí bá lò yẹn ńkọ́ what about that ọlọ́run ti ju gbogbo ọ̀tá lọ wà láìtàláì bí ọ̀tá ṣe ń gbìyànjú tó láti dààmú mi ọlọ́run ju ọ̀tá lọ ní gbogbo ọ̀nà ni the enemy you have failed. I cannot continue to love people who disturb me especially when you disturb my daughter. I will praise you, I will love you, I will show you necessary things, and you are not paying money, and still yet you are just sitting down. Bí àwọn mi ò mọ̀ yín o, bí ẹ tó ní ọdẹ orí tó ní ṣókò, then you will disturb ọmọ kékeré. Mo ti mú ṣẹ́rí aṣọ tí mo wọ̀ yellow gáwọn báyìí ni mo wọ̀ lẹ́ẹ̀kan. Nígbà tí mo fẹ́ lọ síta tí wọ́n ń kọ́lé gate yẹn, mo sáré wọṣọ, mo sáré wọ yellow aṣọ kan báyìí. Mo ti múra mo ní Sarah cut easy for me let me quickly go to the shop to go and see them. Mo tẹ̀ tún sọ pé ṣe pé òwe owó tó ń dìú yẹn ṣá lè san wọ́n ní nọ́tà lóyìn pé ṣá lè san. Mo wá fẹ́ sọ fún wọn pé ṣé mo lè san ṣe bẹ́ẹ̀ máa ń gbé machine yìí kiri ká transfer fún yín sí kẹ́ má bàjá ná wọ́n náà máa já. Mo ti wọṣọ mo kàn ní iṣẹ́ tí ní bí mo ṣe wọṣọ mo ní let me go mo ti wọ wig ló jẹ́ kí n wọ wig. Mo dẹ̀ ní let me go there. Mo kàn kí ni ẹ̀ kàn sọ fún mi pé don't worry my daughter don't worry yourself jọ. Ó ní nǹkan tó ń ṣe lọ́wọ́ màá kàn tó sáré dà yẹn nù sẹ́gbẹ̀ màá sáré máa lọ sọ́fíìsì NEPA tó bá débẹ̀ náà owó ni wọ́n bẹ̀ sí alẹ̀ mọ́ ẹ̀ wọ́n máa ṣe bí counterfeit wọ́n máa ṣe bí kangaroo. All these terrorists should stop molesting people and stop terrorizing people. Okay? Terrorists ilẹ̀ Yorùbá wọ̀nyí ẹ̀yin terrorists ilẹ̀ Yorùbá that you want to be terrorists ilẹ̀ Yorùbá kò mí pé Yorùbá nìkan ni. Some people also ní bíbá Yorùbá ni wọ́n àti Igbo wọ́n máa terrorize yàn. Kí ni ọkùnrin yẹn tó gbẹ́nu lẹ́mìí kí ló jẹ yó? Tó mọ̀ lẹ́sẹ̀ ọmọ ládùúgbò tó gbẹ́nu lé tó bá gbé ẹ̀jẹ̀ mi ò sú ẹ̀ fún. You cannot frustrate me out of this country. Let me just tell you, you cannot. Ikú burúkú ló máa pa yín tẹ́ bá lè fẹ́ gbógun tì mí. Ọ̀run máa fi ikú yáwọ́ ló máa fi pa yín dànù. Leave me alone. Ẹ ti jà mí lólè ẹ ti ṣèkà fún mi lóríṣiríṣi. You kill the father of my baby for it. Gbogbo owó tẹ́ jí lọ́wọ́ mi ìgbà náà. Wọ́n tún máa lọ bẹ àwọn ará ilé pé kó máa ṣìpẹ̀ nọ̀rọ̀ fábùké kó máa ṣìpẹ̀ fún wa pé forgive let's go wọ́n máa lo àwọn yẹn náà ní ṣíṣì ẹ̀ ní fún wọn. What a nonsense. Mo jókòó mo wò pé tó bá dọ́fíìsì yẹn sì by fire by force wọ́n lè ní tó bá san 400 yẹn wọ́n ní wá sọnà yẹn ẹ dì mú ẹ lọ jẹ́jọ́ ẹ dì mú mo ti tẹ mítà yẹn bá ti ready give it to me and do it well ẹ fún mi mítà. Anybody here take me for slave? I'm not a slave of anybody. No terrorist must terrorize me. Yoruba terrorists, keep off. I've called United Nations, you are terrorizing people. Terrorists, keep off. Yoruba terrorists, mad me. You think I'm going to be begging you? What ní kí n lọ bí ibi kí n lọ sọ́dọ̀ NEPA yẹn tó bá débẹ̀ sí ìyẹn ni màmá ṣe bí pé bóyá ọ́fíìsì yálà ìyá òun ni. When they are holding Nigeria, the position that belongs to that Nigeria seat,
àwọn èèyàn tó yẹ pé tó jẹ́ Lagos State ní Nigeria city àmì Lagos State city ní and people be personalizing it as if they yàrá ìjà àwọn babalaba báwọn ló personal wọ́n jẹ́ wọ́n sọ gbogbo ẹ̀ di personal things. Nigeria property and Nigeria things is not for personal people, it's for the whole Nigeria. So you want to use that to shut up me and tell me not to talk after your bullshit? Fuck your me not motimura. Let me dress up. For what? Sit down. Mo sọ pé mo fẹ́ gba mítà ẹ̀ so wọ́n lè transfer gbogbo bí ìyẹn síbẹ̀. A dẹ̀ máa clear. Tó bá yẹ pé arówó láti clear lẹ́kọ̀ọ́ á clear. Tábàdẹ̀ rò lẹ́kọ̀ọ́ á máa san díẹ̀díẹ̀. Ọjọ́ tábàdẹ̀ nínú àti mọ̀ pé NEPA tiwa ni àwa lọ́dà solar àbí káwa lọ́dà generator. Kí ló dé gan? Kí ló dé gan tẹ́ sọ gbogbo ayé dàwa ìlọ tẹ́ sọ bí pé ẹ̀yin lẹni pass. Ṣé Ọlọ́run kọ́ ló nílẹ̀ ni? Ṣé bẹ́ẹ̀ báyé láyé ni gbogbo resources àti gbogbo nǹkan tẹ́ rò pé tẹ́ẹ̀kọ́ gbogbo ẹ̀ mọ́ra tẹ́ sọ di gbogbo personal things yín ayé kọ́ lẹ́ bá ní. Ayé lẹ́ bá náà. Tábà ti sọ̀rọ̀ àwọn tó bá ti jẹ́ ọmọọṣẹ́ wọn tó ń lò fún terrorist not to recruit as a terrorist wọ́n bẹ̀rẹ̀ sí máa gbógun tiwa. Ẹ dìímú síbẹ̀. But ẹni tó bá ti gbowó NEPA tó bá ti gbowó mítà kó fún mi ò tí ó bá fẹ́ kó fún mi on time mi ò fẹ́ wàhálà mi ò fẹ́ jọ́ kó fún mi on time torí ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n bá jà mí lólè lásán ó máa fi kú ọmọ sán ni. Tí wọ́n bá jà mí lólè lásán ọ̀fọ̀ máa ṣẹ ní ilé ẹ̀ máa dàrú ni. Don't do that to me. Gbogbo pẹ́ẹ́nì mi tí mo rí àti gbogbo nǹkan mi tí mo rí ní Canada little things mo rí ní òfin olè ní fi jìbìtì sí. I have a lot of bill to pay me ilẹ̀ tó torí ẹ̀ lọ tó jùbọ̀ tó. Is it by force for me to join your group? I pray mo ti gbàdúrà fún yín pé èmi o gbẹ́ni tó bá ń tọ́jọ́ mi tó ń dà mí láàmú Ọlọ́run yóò fẹ́ kó lọ́kàn mi bí mọ́mì mi bá tọ́jọ́ mi máa hate ẹ̀ ni tí máa when I pray tí máa ń ṣe nìyẹn tó bá ti tí mo ti try best mi I try to favour you I try to please you in many ways and you try to be naughty and you want to be wicked like that I'll just be praying má dẹ̀ sọ fọ́lọ́run jọ yọ gbogbo ìfẹ́ àwọn olórí burúkú kó lọ́kàn mi ẹnikẹ́ni tó bá ń dààmú ayé mi olórí burúkú ni sí mi ẹni tó bá ń dààmú àwọn ọmọ mi olórí burúkú ni má dẹ̀ sọ fọ́lọ́run Ọlọ́run yóò fẹ́ kó lọ́kàn mi Ọlọ́run jọ o torí ẹni tó bá fẹ́ràn ló máa gbàdúrà fún wá bá mi kórìíra wọn bọ́n ṣe kórìíra mi wá bá mi kórìíra wọn bọ́n ṣe kórìíra ọmọ mi bá mi gbé ogun tì wọn bọ́n ṣe gbógun tọmọ mi bá mi fìyà jẹ wọn bọ́n ṣe fìyà jẹ mi simple as that nonsense. wọ́n ti sẹ́ bọ̀ wọ́n yẹn sọ pé wọ́n mú ní òkè ṣé ká sanwó ìṣẹ́ máì tí ìjà ó ní wọ́n ní kò ń jà ní order from above kò ní dáa fẹ́ tó wà lókè tó ní kó wọ́n jáná mi yẹn Ọlọ́run máa já okùn ẹ̀mí ẹ̀ gbọ́ gbọ́ dáadáa gbogbo yín tẹ̀wà ń bẹ̀ Ọlọ́run máa já okùn ẹ̀mí yín àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí kú nínú ilé yín ọkọ̀ Ọlọ́run máa bẹ̀rẹ̀ sí ṣẹ̀ nílé yín gbẹ̀ndó wá sọ pé kó jókòó síbi kan ká máa lóun fẹ́ lo agbára fẹ́ tó bá wà kan lórí mi tí ò ń ṣe ìjà alájà ẹ̀ ló dá orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ ikú burúkú máa bẹ̀rẹ̀ sí wọlé yín máa sunkún ní tò ọkọ̀ yóò ní balẹ̀ ìtẹ́ bá sẹ pé fẹ́ fi promote mi yẹn Ọlọ́run máa fi promote mi ni you see èmi tí máa sùn sínú ná àmì tí máa sùn sínú ilé láìsí ná mo ti sùn celebrate people know ní hòtẹ́ẹ̀lì tí mo wà náà níjọ́ kan for some days wọn ò ní tanná màá wà bẹ́ẹ̀ wọ́n ti torture mi lóríṣiríṣi kí ni mo jẹ training yẹn but Ọlọ́run tó bá torture níbẹ̀ ṣe torture mi ọwọ́ Ọlọ́run burú gan ju tèèyàn lọ ọwọ́ Ọlọ́run dẹ̀ nice ju tèèyàn lọ tó bá lo wicked Almighty God is more wicked than you when you say you are nice it's more nicer than you gbogbo ẹni tó bá jókòó sí position kan ní orílẹ̀-èdè Nàìjíríà àbí níbikíbi tó bá lò máa fi ipò yẹn dà mí láàmú tó dẹ̀ pé gbogbo Nàìjíríà tí òun nìkan ló ní single-handedly Ọlọ́run máa dà ẹ́ láàmú Ọlọ́run á tì ẹ́ ṣubú lórí síìtì yẹn Ọlọ́run á gbé síìtì yẹn á wá fọ mọ́lẹ̀ lórí ilé yín onífọwọ́ kan sí ipò gíga mọ́láyé bó ṣe máa jẹ́ nìyẹn líbi èlò tí máa sọ líbi èlò ní ó ní àwọn àdúrà kan tí mi ò ń gbà tí mi ò dédé gbà òun náà ní àdúrà yẹn pé Olúwa yọ ìfẹ́ àwọn ìkà kúrò lọ́kàn mi because mo lójú àánú gan when I see them going through problem máa sáré bẹ̀rẹ̀ sí ní lọ ṣe bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ fún wọn ìwọ máa go through problem wọ́n máa wù ẹ́ kó máa struggle wọ́n máa fẹ́ kí ìyà máa jẹ ìwọ tó bá lò fẹ́ mi sínú trouble tó fẹ́ kí máa struggle láyé tó fẹ́ kí máa jẹyà Ọlọ́run máa fojú ẹ̀ gbolẹ̀ ìwọ tí bá ṣoore fún láyé tó bá dogun fún mi Ọlọ́run máa dogun fún ẹ ẹnikẹ́ni tí bá ti ṣe dáadáa fún láyé tó bá sọ fún mi kó fẹ́ dogun fún mi fúnra ẹ̀rọ Ọlọ́run tó dá ayé àti ọ̀run á di ogun fún ẹ àwọn gbogbo èèyàn tó wà láyìíká àti àyídá ẹ̀ kó di ogun fún ẹ ẹni bá lọ máa di ogun fọ́mọ mi tí mo dẹ̀ ṣoore fún rí Ọlọ́run á di ogun fún ẹ á dogun fún ilé ẹ á dogun fọ́mọ ẹ gbogbo tó bá ṣe láyé Ọlọ́run á di ogun fún ẹ nonsense dìímú ẹdì náà yẹn mú
ẹni tó ní kan wá jáná ẹ̀ látòkè pé mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan you want to stop me for that ọmọ yíbò wèrè kan wá sọ pé òun jókòó síbi kan I'm not traveling but when I'm tí bá dúró sórí ọ̀rọ̀ mi ò dúró sí ẹni gbogbo nǹkan tí mo rà nínú ilé kò sí tí yóò bá tà fún nílẹ̀ Yorùbá nìkan olówó kunlé tó bá máa lọ rọ̀dà gan ọwọ́ yíbò ló ti máa rà gbogbo tó wà nínú ìbàwọ̀ yíbò láti rà gbogbo tó wà nínú ilé yìí ọwọ́ yíbò ni mo àdàbí tí mi bá náwó sọ́dọ̀ yíbò àdàbí tí yíbò bá jẹ nínú owó mi àdàbí tí bá ṣe majority ọ̀hún nǹkan tá a lò nínú ilé tí bá ṣọwọ́ yíbò mo ti rà tí yíbò kan bá gbé ogun tì mí yíbò yẹn ò ní mọ ìsinmi Ọlọ́run máa bá tiẹ̀ jẹ́ ni stop your bullshit keep off when you are evil don't má gba iṣẹ́ burúkú lórí mi I'm not afraid of your bullshit. Ẹ̀yà wèrè ni. Gbogbo àwọn Haúsá ni wọ́n dìde ogun sí yẹn. Àwọn Yorùbá ń ṣe terrorist wọn ṣe nǹkan kan sí. Yorùbá ń ṣe terrorist now. Àwọn terrorist Yorùbá kò gbalẹ̀ orílẹ̀ kò pa èèyàn wọ́n dẹ̀ wọ́n dẹ̀ rìn káàkiri street. Tí o bá fẹ́ yọ ìtìjú ojú èèyàn máa kọ́kọ́ yọ ti ẹni. I want to start my blogging. I start from myself. I talk about myself, about my daughter, about my son, about my mother, because I want to talk. Ìwọ ni kó wá máa bó tiẹ̀ kó wá máa fi ọwọ́ kó máa ba ayé aláyé jẹ́ kó máa believe you are better than others. Ọmọ ni ẹ go and see Ngozi. I'm not going to see Ngozi. Ngozi Magosi. I'm not going to see Ngozi. Ìgbà tá a kọ́lé àwa lára òpó sí street nílùú òyìnbó gbogbo ilé tó wà ńbẹ̀ ìjọba ló máa ń fix gbogbo nǹkan ibi bá àwa lára òpó tá bá tún ra gbogbo wáyà tá ṣe gbẹ tán wọ́n tán máa halẹ̀ mọ́ wa iná náà àní rí wọ́n kàn máa gbé bílù àti ìrírú ẹ̀ rí a tún fún wa ní nǹkan tá máa tún settle wọ́n tún máa fàyè ní ẹ lára terrorists don't terrorize me either you are Igbo terrorist don't come and leave me alone Yorùbá terrorist leave me alone and Igbo terrorist ṣé ti gbọ́ kẹ́ jẹ́ kó rí ìyá yín kó pé dáadáa I say no to terrorists yes and Yorùbá terrorists oni mo kọ́kọ́ ṣe no to tí mo bá dá tiẹ̀ sọ pé mo lé wọn kó nulé ìyálàjà yín kò ní táwọn gbogbo àwọn supporter yín tó support yín ó fò lẹ́ṣẹ̀ tọmọtọmọ ẹ̀yà wèrè ní tó bá ti wá rẹ̀wọ̀n nífẹ́ kò rí nǹkan fi ọmọ alájẹ́ ń ṣe wọn ayé yín ò lè dá gbogbo yín tẹ́ ń support ìbù ìtẹ́ bá lọ bímọ sí lóyìnbó ẹ máa ṣánkú ni lórí burúkú dédé orú mú mi yẹ̀bẹ́yàn ló rún mú èèyàn ló rún mú náà nonsense àwa ń pè máa yẹn kò wá gbé kọ́ gbogbo wọn di àwọn fraudsters wọ́n máa ṣe bí olè sí ẹni irú kíní mítà tí mo fẹ́ lọ ra yẹn kò lè tó 350 náà a tún fún wọn ìfẹ́ gbà sí yẹn gbogbo wà rí ọlọ́pàá tó bá bẹ̀ wá a máa fẹ́ sọ fún ẹ ra nǹkan bí o kó bá lè gba rìtọ́nù bẹ́ẹ̀ eléyìí náà máa fẹ́ gbogbo wọn fẹ́ ṣe business lára yín èmi mo bá ti ń jẹ́ ni abẹ́ dìbò fún mi ni ṣé mo dìbò ní àbí mo jẹ́ councillor àbí mo jẹ́ chairman kí ni mo jẹ́ ṣé mo jẹ́ governor ni kí ni mo jẹ́ ṣé mo tan mọ́gbọ́ anybody ni ẹ̀rẹ́ anybody pẹ̀lú mi ni ṣe bẹ́ẹ̀ rí pé nobody la wà but a lọ́lọ́run gan náà abẹ́ rí pé mo pẹ́ ní bullshit anybody tó pẹ́ anybody tí mo bá mọ̀ tó wà ń pa abẹ́ rí pé mo pẹ́ anybody abẹ́ anybody lẹ́gbẹ̀ẹ́ mi I don't boast with anybody's name I boast with the power of God and whatever I have and myself. Ìyá wèrè ni wọ́n máa sọ pé if you don't have people at your back I have God and that àwọn yẹn máa sọ pé not to pray máa pray máa fàdúrà máa fi èpè báyé yàláyà yín jẹ́ ní ìkúkú dárúkọ anybody ń sìn èyí tó wá tó sórí burúkú tó kó kúrò ní kíákíá jọ yẹn ó ní mò ń ṣe pé ó ní please don't cry who is going to cry don't say that to me I'm not crying I'm not going to cry for what why should I cry ẹkún ò ń ṣe tèmi ọjọ́ tí mi ò tiẹ̀ ní generator yìí a sùn sínú kíní tí ò sínú ló mi bíbà yà fi pure water wẹ̀ for 2 days mo dẹ̀ ṣomi ní bíbà yìí 60 yìí ṣé kánsẹ́lọ̀ ò sí ládùúgbò yìí àwọn fẹ́ẹ̀lìọ̀ ìfẹ́ pé gbogbo gọ́ọ̀mẹ̀ntì fẹ́ẹ̀lìọ̀
tó bá tún bá wọn ṣe iṣẹ́ wọn wá tún wá bẹ̀rẹ̀ sí gbógun tiẹ̀ àwọn olórí burúkú náà tó àwọn citizen wèrè náà táyé wọn ti bàjẹ́ tẹni tí ò ní lówó á máa bímọ 6 á máa gbé nu yàrá kan máa bímọ 8 wọ́n wá bímọ wá sọ ọmọdé olórí burúkú ọmọ máa jalè láti kékeré tó bá rẹ́ni tó ń ṣe dáadáa bẹ̀rẹ̀ sí ń ba ayé ẹ̀ jẹ́ wọ́n máa bẹ̀rẹ̀ sí fọmọ wọn ṣaṣẹ́wó àwa wà nù sẹ́tà àwọn tó ń ṣe tú sàn ní ẹbẹ́ ìjáwó yẹn wọ́n bá sọ̀rọ̀ kan náà even God the age of your daughter is not having boyfriend ṣé boyfriend yẹn jẹ́ priority ní sójówó ni àkàìmọye yín tẹ́ ní boyfriend tí ìdíyín ti bàjẹ́ nítorí tójú yín gan rí ẹ̀ lè sọ tí bàbá kan máa bá ẹnì kan ṣoṣo máa bá ìyá yín sùn máa bọ́mọ yín sùn ẹ̀yin aláyé bàjẹ́ àwọn talẹ́gbẹ́ ìyá aláya yín bíbá we are talking about decency we are talking about dignity and decency ẹgbẹ́ àti ngọ́sí I'm not seeing ngọ́sí ọlọ́ ilé ìgbà bí ilé ilé kó 50,000 tó ti máa fi kó Nàìjíríà tó bá débẹ̀ ń sin wọn máa ní kó sọ tó bá san half of the money ń sìn wọn ò ní jẹ́ kó ṣe mímọ́ lónìí ẹ tó lówó gba àwọn wèrè tó ń lólé ẹ ní tó bá ti dé tán fún yín lógógóró tán fún yín ní 2,000 tán fún yín 5,000 ẹ máa lọ bí tẹ́lẹ̀ kẹ́ ti gba 20,000 ẹ máa gba 5,000 ẹ kó yẹn sápò ẹ máa ṣìtì ìjọba ẹ máa ní kémi wá lọ máa sanwó ọmọgọ ẹ yá wèrè ní. In fact, if I want to clear the bill, I will clear that at my convenient time. You don't force me to do any bullshit. Tí bá ó ní sólà kan tó ń tà ní sí 1.6 ó máa gbé gbogbo ilé kò sí tí bá ti gbé sí mo lè gbé sí lé bádàrọ̀ máa ti síta ó máa ti rí òòrùn ó máa gbé gbogbo ilé gbé sí kò sí nǹkan tí ò gbé wọ́n tún fi ń so oúnjẹ wọ́n máa dókò ó bó ṣe ní kí lọ rí ngọ́sí yẹn ngọ́sí máa gọ́sí wọ́n máa ní ngọ́ lọ rí bóyá ngọ́sí ni àbí magọ́tì tó bá débẹ̀ ń sí owó yẹn tó bá gbà ó pọ̀ ní kọ́ sínú receipt fún ẹ owó wọn kò ní receipt tó bá kúkú transfer fún wọn báyìí kó o sọ pé receipt mi rèé o ọjọ́ tí mo transfer fún ẹ kò ní receipt wọ́n máa kó sọ sápò ní èmi lẹ́fẹ́ máa fi ṣe bí ẹfẹ́ máa fi tọ́jú ọmọ yín èmi mo ní kẹlọ bímọ púpọ̀ ní abẹ́mi mo ní kọ́ ayé yín bàjẹ́ èmi kí ló dé gan. I will buy inverter. No rushing. I want to buy the one that is going to be good to me. I mean, for me, not just small one. That will to come and jẹ́ kékeré kan torí come and léyàn kàbàkàbà lérí. No, kò séré, kò sí eré ní mọ́, kò sí bí mi ṣe wà yìí, kò sí wàhálà kankan, mi ìsáré òṣì kankan. Mi kò sí eré kankan, tí bá sọ pé no tension. Bàtí mo débi à, wọ́n máa fẹ́ bẹ̀rẹ̀ ní Canada. Mi ò ṣáà lè sọ fún mi bẹ́ẹ̀ mi ìṣọmọ Canada mọ́. All your plan, all of you that plan evil against me, tell Sheka fún mi to this extent. Ikú burúkú lọ́lọ́mọ. Ọlọ́mọ tí bá bẹ̀rẹ̀ sí gbàdúrà burúkú fún ọmọ yín, ayé yín máa orí yín máa pé. Tọ́lọ́ bá bẹ̀rẹ̀ sí torí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ní ọmọ mi lára. Ìkàlẹ̀ ń ṣe. Tẹ́mi náà bá máa ṣèkà fún ọmọ yín by praying bad prayer against your children. Ṣebí your children is precious to you. My daughter is precious to me, man. Nonsense. Go and see Ngozi tí bá ṣe pé ní wọ́n ti gbè mí kíni nepa official yẹn kẹ́ máa gbọ́ bí tẹ́ àṣàjẹ́ má ebi òun ṣàjẹ́ o but a sọ lójú lọ́rọ̀ kó lọ́rọ̀ gbọ́ tó bá gbọ́ bàbá ńlá tó kí ló lè pààyàn kó jẹ́ ni àbí ó lè pààyàn kó dúró tí pé wọ́n ló pa. ẹni yẹn ti sọ fún mi bá anytime from now a máa gbowó yẹn owó yẹn máa nídìí láti gbà mo ní yes of course máa fún yín náà tí bọ́tà bá ti wà sílẹ̀ wọ́n máa wò pé so wọ́n máa ṣẹ́ẹ̀kì àkáǹtì mi pé so owó ṣì wà lọ́wọ́ ẹ̀ why are you monitoring me why are you telling me ẹ ya wèrè ní burúkú ló máa pa gbogbo yín tẹ́ ń doyọ ayé mi lẹ́nu gbogbo yín tẹ́ ń support ìka against mi ọlọ́run ò ní jẹ́ kọ́ ọmọ pé sí lọ́wọ́ lọ́jọ́ alẹ́ bẹ́ẹ̀ bá sọ̀bù látò nílọ ọmọ yín máa yọ kú ni a máa yọ sọnù bí ọwọ́ ẹ fi mí lọ́rùn lẹ̀ leave me alone and leave my daughter lẹ́ẹ̀kan sí ọmọ mi ń kàwé lọ́wọ́ ó ṣe kankan kò tẹ̀ tí ì jẹ breakfast ní time yẹn mo sọ fún mo ní dress up let's go to the office again mo kàn tún wò ní pé kí ni máa sá kàbàkàbà fún ẹ̀yà wèrè ni. máa lọ kówó mi nítorí wọ́n ti tún sales ní pé owó wà lọ́wọ́ ẹ̀ àwọn kan dẹ̀bẹ̀ owó lọ́wọ́ kò fún wọn. mi ìfúnyàn lọ́wọ́ mi by fire by force if you want help if you need help from me tó bá bẹ̀ mí tí bá ní tó bá please mi tí mo tẹ̀ wọ́n máa wò ẹ̀ máa kàn fún ẹ̀ ní bọ̀ kí ti fún ẹ ní owó kan kó wá lọ bí pé yàrá já ẹ̀ kan ní ó qualify fún owó látọ̀dọ̀ mi mo jẹ yẹ́ ẹ̀ lówó ni àbó bá mi sunkún bí tí mo ti rówó ni gbà tí mò ń jẹ́ ìyàwó bá mi jẹ́ ni tẹ máa fẹ́ fipá máa gbà nǹkan lọ́wọ́ mi ẹ ṣòfò dànù ni. bí mo bá lo epo generator ó pè mí kí lo ìbátà gan
Èwo wá ní pé kó lórí burúkú kọ́kọ́ jókòó sí ọ́fíìsì tó ebi bá ti pa wọ́n tó bá ti broke tó ti the end of the month tó fẹ́ san bíìlì tó ń sanwó school wọ́n fẹ́ sanwó school ọmọ wọ́n fẹ́ oúnjẹ sílé gáàsì lé wọ́n ti tán ẹnìkan náà máa wò ta ló dé yẹn náà wò ta lálẹ́ lọ bá ta máa ṣàjẹ lọ́sẹ̀ yìí o àìrè rí 150 gbà lọ́wọ́ ẹ̀ ta máa pín ẹ̀ ní sóríire ta lẹ́fẹ́ máa ṣàjẹ ẹ̀yin olè olóbùkù most of them tó bá lọ lóyìnbó ọmọ kan ni mo gbà sí ìbàdàn níjọ́ yẹn mo kàn sọ ní pé òkè o ta bá fẹ́ lọ ra nǹkan ta irú wípé nígbà tá bá wà nílé mi báyìí sí àní gate má so má lè ràn ọmọ yẹn á lè lọ ra nǹkan wá ta bá fẹ́ lò nínú ilé tó wá jẹ́ nǹkan ta fẹ́ lò àwọn èèyàn wà ládùúgbò náà mo sì ní èèyàn tí mo lè ràn but mo fẹ́ máa rányàn kiri because I don't want anybody just to be pumping into my house and just coming to my gate and start knocking àwọn fẹ́ wọlé fún kíni I don't want me fẹ́ mo fẹ́ respect ara mi to the level pé anybody jack and marry can come and knock at my gate come and ríyàn fi ṣá because some people want to be actually kò wà quality kan fẹ́ máa drag it down you drag me I drag you I pray to God to kó sọ ẹ́ bí nǹkan tó fẹ́ sọ mí dà I will pray to God to turn you into fẹ́ sọ mí dà kọ́ lọ́ọ́ máa mi sọ ẹ́ dà. mo pè ń jẹ́ yẹn ọmọ yẹn náà ó yẹ sẹ́ni yẹn I don't want to ọmọ tó yẹ pé pàtó níbà ẹsẹ̀ méjèèjì ló fi yẹ nígbà tó lọ sí tírítì lọ́jọ́ méjì fóònù ẹ bẹ̀rẹ̀ sí ríǹgì ó rò bóyá òun fẹ́ lé o ó rò bóyá èmi òun ló ń ṣe mí ni I want to go to camp ó dé ó ṣiṣẹ́ ọjọ́ 5 ó fẹ́ lọ camp fọjọ́ 5 so màá wá sanwó camp yẹn tí wọ́n bá ti lọ camp èmi á wà nílé màá sanwó camp fún ẹ èmi ló lọ ṣiṣẹ́ fún camp ni wọ́n máa fọ̀bọ̀ lọ ẹni wọ́n máa rò pé without them you cannot live go and check Canada ọmọ mi ó ti wà ní 13 years ọjọ́ tá a dé ìlú America ọmọ mi wà ní 13 years 13 years lọmọ mi wà nígbà tá a dé ìlú America ọmọ mi lọ ṣiṣẹ́ ní Keeperside ló ń pè Keeperside ask anybody tó wà ní America tó wà ní Harrisburg ó ṣiṣẹ́ in fact ọjọ́ méjì wọ́n mú ọmọ mi wọ́n mú èmi àjọjọ́ ṣiṣẹ́ báyìí ní Keeperside ó mọ iṣẹ́ tó ń ṣe ni iṣẹ́ tó ń wúwo táwọn máa já gbogbo nǹkan báyìí tẹ bá rọ ọmọ yẹn tó bá lo kọ̀mpútà tó lo mọ́tò tó ń ṣe oríṣiríṣi ẹ rò pé ọ̀lẹ́ ń gbá Amẹ́ríkà ni ẹ rò pé ọ̀lẹ́ ń gbé Canada ni ọ̀lẹ́ṣẹ́ rẹ̀ pé irú ìwé tó ń kà Nàìjíríà rẹ̀ pé wọ́n ń kà Nàìjíríà ni wọ́n ń kà ní Canada ni kì í ṣe ìwé tó ń kà ní Nàìjíríà ni wọ́n ń kà ní Canada èyí táwọn ọmọ máa fi dìgbà máàkì ní Nàìjíríà kì í ṣe òun wọ́n ń kà ní Canada. ọmọ mi ṣiṣẹ́ bó ṣe wà yẹn she go to school gbogbo àtọ́ sì lọ sí school yẹn náà bẹ́ẹ̀ náà ló ń sọ pé ló bá máa kọ application ọmọ mi kọ 40 application wọ́n mọ̀ mo sọ fún yọ̀ ẹ̀ ni pé kì í ṣe pé kò síṣẹ́ Canada wọ́n mọ̀ máa fọ̀ ẹni tó pé wọ́n fẹ́ kó focus on education wọ́n fẹ́ kó lọ máa ṣiṣẹ́ kó má bàa di pé owó yẹn máa rùn mọ́ ẹ lójú owó dẹ̀ lè ràn mọ́ mi lójú torí pé inú owó mo bí sí owó yẹn ò pọ̀ o mi ń ṣe Dangote o mi ì dẹ̀ ń ṣe bọ̀dá Kọ́lá àbí bọ̀dá Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá mi ń ṣe wọn ò ń mú bọ́tì ní pé ọmọ yẹn iṣẹ́ nítorí tó owó tá a rí yẹn bẹ́ẹ̀ nígbà tí mo ti bí ọlá mi náà mo fi spoon tó da kọ kò wáyé ìgbà táwọn èèyàn jealous mi wọ́n wá rè pé wọ́n máa fìyà jẹ ọmọ mi ìwọ́n tó bá lọ́ máa fìyà jẹ ọmọ mi tára lé mi bá wà bẹ́ẹ̀ máa fìyà jẹ spiritually máa fojú ẹ̀ gbólẹ̀ tá a bá gbàdúrà kí gbogbo sọ̀rọ̀ á lè yín gan dàrú ebi yẹn á pa yín kú ni ẹ má rí pé bí máa pa wá àwa tá a ti chain ara wa bí ngbà tá a bá lóúnjẹ máa gbàwé adé máa fresh àní jẹun adé máa fresh adé máa sanra ọmọ yẹn bó ṣe lọ yẹn pé ẹ kọ́kọ́ sọ pé the house nígbà tó wáyé ó sọ fẹ́ nìkan pé the work is too much mo níṣẹ́ wo ló ṣe ó lọ rọ oúnjẹ wá lọ́jà ọmọ mi dé ó sè é fún ẹ ọmọ mi ló sè é ó jẹ èmi náà ń gbà mí ẹlẹ́kejì mi mo sè é mo dẹ̀ serve ó jẹ iṣẹ́ wo ló ṣe pé kò lọ́ra nǹkan ó dẹ̀ mọ́pìlẹ̀ ṣe èmi tí wọ́n máa pín hotel nígbà tí mo ṣiṣẹ́ ní Hilton hotel ní Canada ní America ní Harrisburg mo ṣiṣẹ́ ní Hilton hotel mo ṣiṣẹ́ ní kí lórúkọ hotel yìí èdè hotel méjì ni mo ti ṣiṣẹ́ mẹ́yẹn àwọn 5-star hotel wọ́n máa fún wa ní jọ́ kan báyìí gbogbo hotel yẹn bó ṣe tóbi tó àwa mẹ́ta péré la wá síbi iṣẹ́ níjọ́ náà lọ́wọ́ àti supervisor kan wọ́n lè sọ pé gbogbo alágbúdọ̀ parí gbogbo hotel yẹn mo clean láti àárọ̀ 8 o'clock láàárọ̀ títí di aago 8 alẹ́ 12 hours no stopping. ma wá ṣe tó ẹnìkan wá jókòó sí Nàìjíríà àwọn aṣiṣẹ́ yẹn tá máa sọ pé òun fẹ́ bá tiẹ̀ òun máa gba nǹkan nìkan tó bá tẹ̀ tó fẹ́ jí nǹkan wá tún jí lọ́wọ́ ọkùnrin àbí kẹ́ lọ jí ti gọ́ọ̀mẹ̀ntì àbí kẹ́ jí ẹrù ìlú ìwọ ní kéèyàn lọ ṣiṣẹ́ lóyìnbó kẹ́ wá rò pé máa dojú ìjà kọ́ olè burúkú olórí burúkú àwọn èèyàn olùsí olè ni wọ́n
sínú ilé mo kúrò nínú ilé tí mo ti lo duplex tí mo lo the whole house tí mo ní sitting room méjì tí mo ní steward tí mo ní caterer tí mo ní ẹni tó ń sóúnjẹ fún mi tí mo ní gbogbo nǹkan nínú ilé mi mo wá padà lọ sùn yàrá kan tó jẹ́ pé mo máa bẹ̀rẹ̀ wọ bẹ̀ báyìí ní Amẹ́ríkà ni màá máa wọ báyìí màá máa sunkún ni màá wà láwọn ní Canada màá máa sunkún báyìí ni lẹ́yìn tó ti ń fúnyàn ẹ máa sọ yẹn ẹ máa sọ pé ẹ kò lówó ṣé mo fọwọ́ mi jẹjẹkújẹ ni àmì investor ni mo ibi tí bá lọ go and check it kí n tó raṣọ mi ò ń ṣe ẹni tó máa ń validate ara ẹ lójú bí jẹ́ pé I have money look at my skin look at my face I'm beautiful I have this clothes mo lè wà lọ́sẹ̀ kan ní oṣù kan kí n raṣọ tuntun kí n má wọ̀ wọ́n I don't want anybody to just say but nǹkan tí future mi máa da táyọ̀ ọmọ mi máa da lèmi wà fún ẹ̀yin á máa ṣorí burúkú nígbà tẹ́mi bá ń ṣiṣẹ́ ẹ̀yin á máa ṣòṣì nígbà tí àwa bá invest tá ń ṣiṣẹ́ káyọ̀ wá lè da ẹ̀yin á wá jókòó síbi kan lẹ́fẹ̀ẹ́ jẹ ikú burúkú ló máa pa yín ayọ̀ yín máa bàjẹ́ ní ọmọ tẹ́ bá gbowó lọ́wọ́ mi lọ́fúlì láti fi tọ́ ọmọ akú dànù ni tẹ́ gbowó lọ́wọ́ mi ọ̀lọ́fúlì láti fi ọmọ láti tọ́jú ọmọ tí kọ́mọ tèmi lè jìyà ọmọ yẹn máa ṣòfò mọ́ yín lọ́wọ́ ni wọn ló ń ṣépè fọmọ ọlọ́mọ ọmọ tèmi tẹ́ ń tọ́ṣọ̀ yẹn kọ́ sójọ́ èmi ò kù pressure tì mí oníta fún yín ni oníta fún yín wọ́n máa ń ṣọ́ ẹ kiri wọ́n máa sọ pé a ò ní jọ́ kó ṣe dáadáa wọ́n ló dá mi ni wọ́n kò ní ṣe dáadáa mọ́ láyé. When I give you my money, you respect me for it. If you don't respect me for the token little tí bá fún ẹ, tó respect me, o ò ní gbà kankan mọ́. Ó máa bẹ̀bẹ̀ gbá ni. Ṣó easy ni. Mo yàdúrà àti máa gbàgbọ́ lórí àwọn right mi tó yẹ kí n gbà ní orílẹ̀-èdè Canada àtàwọn nǹkan tó yẹ kí n ṣe. A máa gbàdúrà àti ní àti ìwádìí mímọ́ ẹ̀ kí ṣe pé èèyàn gan-an ló máa ń qualify fún àwọn custom tí ìwé ìlú yẹ kó ṣe gbogbo èèyàn ló máa ń qualify fún. They study you. Gbogbo stories mo sọ ìwọ ló jẹ́ irọ́ níbẹ̀. Àtúndébẹ̀ gbogbo ìkàtẹ́ ṣe fún mi lórílẹ̀-èdè Nàìjíríà mo tún let's go ẹ máa tún ṣe tẹ́ máa halẹ̀ mọ́ Káyọ̀dé mi ẹ ní ṣoríire máa ní kí n gbé lọ bá Igosi àti gbowó mi lọ́fíìsì àti lọ́ọ́ fi jẹun a lọ́ọ́ fi tọ́jú ọmọ tiẹ̀ I'm not going to Igosi office ẹ ti já ẹ ní ṣoríire tẹ́ ẹ bá já sí. I am not going to go to Igosi's office I'm going to use my generator àní tí bá wù mí tí mi bá fẹ́ generator tí mi bá fẹ́ kó pariwo sí tí mi dẹ̀ tí ní inverter máa sùn síbẹ̀ máa bomi sí ara máa sókè ara mi sínú báàfù máa bomi sí máa sókè ara mi síbẹ̀ ìyẹn wá ń kọ́ nígbà tí mo wà nínú hòtẹ́ẹ̀lì gan wọn gbà mí wọ̀n ní níná wọn fẹ́ kí n jáde kí wọ́n máa sọ̀rọ̀ pé Nàìjíríà ò fún wọn náà Lagos State ò fún wọn náà kí ló kàn mí màá máa pariwo lójoojúmọ́ ẹ jẹ́ kí náà wà o ẹ lè ṣe báyìí kí ló kàn mí màá máa fún wa ná ṣé àjọ wà ń bẹ̀ ní ọ̀run yàbọ̀ sọ́rọ̀ rẹ̀ nìkan ni orílẹ̀-èdè náà ò dá sọ́run ọ̀rẹ́ nìkan ni ọ̀run yàbọ̀ sọ́rọ̀ rẹ̀ nìkan ni. torí mo sọ níjọ́ yẹn mo ti gbé sórí mídà ẹnìkan o mo ní mo máa fọmọ yẹn 50,000 tó bá dẹ̀ jẹ́ every month máa fún ní sálárì láti make ara mi Ọlọ́run rán mi sí ni ó dẹ̀ sọ pé òun gbà ọ́fà yẹn kó gòtò rẹ̀. all these Yorùbá terrorists ẹ lọ ṣọ́ ara yín o gbogbo ẹ̀yin terrorists wò ẹ̀yin wúrùn ẹ lọ ṣọ́ra yín o kò sí kọ̀ọ̀kan tí mo mi jẹ yín lówó mi ìdẹ̀ ìwé kó sì lọ o ṣe ti gbọ́. Kí tó máa lọ bọ́dá stay alert wọ́n ní stay alert okay stay alert èwo tún lélẹ̀ the eagle care about you and your finance stay alert okay bọ́dá Káyọ̀dé how that everywhere is scam everywhere na scam. Wọ́n ní don't fall for it, okay? Just to let you know that some scammer are somewhere planning another amari. Only don't fall for it. Kò ní dáa fáwọn scammer. Òfò ní scammer máa ṣe. Scammer kò ní dáa fún gbogbo yín. Scammer òfò lẹ máa ṣe. Scammer òfò lẹ máa ṣe. Scammer gbogbo nǹkan tá bá fẹ́ ṣe. Irú adédégbé ilẹ̀ tí mo ti rà láti
17 years ago, no, kò tí kò 17, yeah, almost 17 years ago. Wèrè kan tí mo kàn ní kó lọ ṣe fẹ́ǹsì ibi tán tún pa bàbá ọmọ tán tún sí. Wọn ò tún fẹ́ kó kú ẹ̀ tún rẹ̀ sí. Òfò lẹ́ máa ṣe o. I am not going to be laughing with you. Mo ti gbàdúrà gbogbo ẹnikẹ́ni tó bá ń tọ́ṣọ̀ mi, ẹni tí ò fẹ́ràn mi, tó ń dà mí láàmú, Olúwa yóò fẹ́ kó lọ́kàn mi. Gbogbo ẹni tí bá ń kọ́mẹ̀tì sórí ọ̀dẹ̀ lórí Facebook tó dẹ̀ jẹ́ bí ló ń ṣe fún mi, bàbá jẹ́ ń kórìíra ẹ̀. Ó bá ti wá sọ́dọ̀ mi báyìí, tó bá ti táàgì mi lórí platform mi, jẹ́kẹ́ni náà máa dàbí ìgbẹ́ o. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣèkà fọ́mọ mi, tó fẹ́ ibi fẹ́mi àti dọ́tà mi, Olúwa o, jẹ́kẹ́dà bẹ́ẹ̀ kó dàbí ìgbẹ́, bá mi dàgbẹ́ lù, bá mi dàbùkù bó, bá mi sọ́dọ̀ kú. Bó ṣe jẹ́ nìyẹn kò ní padà. Mi ní lọ́ọ̀fù àwọn ọ̀tá mi mọ́. Pray that for yourself. Ara nǹkan tá a tún lè fi ṣẹ́gun orílẹ̀-èdè àti ogun líle bàbá àti ìyá mi, ogun lé ọkọ, ogun abánirìn kiri, ogun monitoring power, ogun, ẹ ti understand? Wọ́n à ń sí ngọ́sí kọ́ ngọ́sí ni. Ngọ́sí máa gọ́sí. Lọ́rẹ́ anybody. Ṣé ti já sílẹ̀? Ẹ ti já ẹja kẹmu dání. But owó mi ní fi feed ọ̀tá mi mọ́. You understand? I won't use my money to feed my enemy. Again, ṣé ń gbà tí mi bá dẹ̀ lónà yín tó jẹ́ epo Dangote mò ń lò? Ṣé máa tún wá máa bú mi? Àbí kẹ́ máa tún wá máa halẹ̀ mọ́ mi? We are here ó tẹ́ máa gbá géètì. Gbogbo ń ta fi ẹ̀dẹ̀ mọ́ pé sílẹ̀sì ní géètì yẹn. Ẹ mú gbogbo orin orí ẹ̀ àtàwọn ọmọ wèrè tó wà ládùúgbò wọn ti yọ gbọ́ ẹ̀ tán. Kí ló dé gbogbo yín ẹ̀kan sọ́ra yín di? Wúlọ́ọ̀mù sí gbòòrò. Kí ló dé? Ìmí nínú yẹn dẹ̀ máa wọ súùtù. Ìmí máa lú corporate. Wèrè gidi ni yín. Kí ló ṣẹlẹ̀? Excuse me. Ẹ̀rí gbogbo ìgbà tí mo fi wà ní Canada tí mo ń pariwo tí máa fẹ́ fún gbò tí máa sunkún tó ti yẹyìn ọ̀rọ̀ ẹkún òsì lọ́rọ̀ mi tó ti yẹyìn mo ti gbàdúrà kọjá gbogbo yẹn mo ti gbàdúrà tí máa rí pé ẹ fẹ́ dì pẹ̀lú mi Ọlọ́run kan máa dì pẹ̀lú yín ibi tí Ọlọ́run máa gbà yọ sí nǹkan òní ẹ̀ ní ronú ẹ̀ torí bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá ti fẹ́ máa jìyà lọ́dọ̀ Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ rọra sọ mí lẹ̀ ẹ jẹ́ ń ṣe tèmi ẹ̀fọ́ òkè ńlẹ̀fọ́ láwo I was born and bred up in this Nigeria mi ìdówó Nàìjíríà rí education mi gan èyí tí mo ní kò sí Nàìjíríà ò ṣe nǹkan fún mi ṣó ti yé yín èmi mo tún ṣe nǹkan fún àwọn Nàìjíríà tí mo bá tún lọ ṣiṣẹ́ ní òkèèrè màá tún ṣe fún ọmọ Nàìjíríà ṣe nǹkan fún mi ẹ fẹ́ máa jẹ́ kó máa yọ mí lẹ́nu ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín mo rọra ń sọ fún yín sìn ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín kó ní kálukú maintain lé yẹn bó ṣe jẹ́ mú fẹ́lẹ́ ìṣe lọ ó bọ̀dá Káyọ̀dé mo ti fẹ́ gbàgbé akọ ìwé fún EFCC o kí lórúkọ bọ̀dá Káyọ̀dé mi lè gbàgbé orúkọ bọ̀dá Káyọ̀dé torí pé ẹ̀gbọ́n màmá mi kan ó ń jẹ́ bọ̀dá Káyọ̀dé dẹ̀ nice kò ń ṣe rọ́ àwọn tó bá ń jẹ́ bọ̀dá Káyọ̀dé yẹn and Iban is very godly o ẹ̀gbọ́n màmá mi yẹn máa kò tí ẹ̀ jọ màmá mi rárá yes ó máa accuse mọ́mí mi náà ń gbà yẹn náà ni that bọ̀dá Káyọ̀dé EFCC mo ti kọ lẹ́tà sí EFCC láti bí oṣù kan sìn lórí ọ̀rọ̀ ilẹ̀ yẹn ẹ̀dẹ̀ rí pé a fẹ́ gbé lẹ́gálì torí kí wọ́n sọ pé ká kó tọ́gì agbélégúlé tí ìdáhùn wọn lówó yẹn kéré kò kéré o one plot of land is not small o ilẹ̀ ẹbẹ̀ yẹn sì 28 million ni wọ́n ń ta o ilẹ̀ ẹbẹ̀ yẹn 28 million ni wọ́n ń ta ilẹ̀ yẹn sì ṣó ti yé yín so 28 million is a money o ṣó ti yé yín gbèsè ọ̀dọ́ ni mo jẹ́ Canada kò pé 28 million àmì kò pé 28 million yẹn o ṣó ti yé yín yẹn èyí tí wọ́n gbà níjẹ̀bú òde òun náà àti fẹ́ wọ 20 something million 2 plot yẹn àti fẹ́ wọ 50 million ó ti yé yín àti fẹ́ wọ 50 million ṣe mọ̀ pé owó mi ìdẹ̀jẹ̀ gbèsè tó 50 million ní Canada ṣe tí understand owó ilé ni mo jẹ o mi ò jalè o mi ò dẹ̀ sí Canada sí ṣó ti yé yín bọ̀dá Káyọ̀dé ẹ jẹ́ bá mi pe àwọn ará Èkó mo send ẹ̀ sí inbox Èkó mo I try to call number Abuja number because wọ́n fi WhatsApp number sí wọ́n dẹ̀ fi number náà ta lè pèsè àti email I emailed Abuja yes bọ̀dá Káyọ̀dé EFCC ni mo ń pè yẹn ẹjọ́ sáà mo respect yín o ok mo send letter yẹn náà sí yín so that kán lè tètè bá wa approve ẹ̀ àwọn tí Èkó ń bí torí mo pé ọwọ́ ti kan wọ́n sọ pé àwọn bad boys kan wà ní Èkó ń bí kì í ṣe rọ́ torí ẹ̀ lè ṣe ní land grabbers wọn there are so many Èkó ni wọ́n fi ṣe gbùgbé o lẹ́yìn Èkó Àbújá ni wọ́n tún náà wà land grabbers Èkó ni wọ́n ń gbé àti Ìjẹ̀bú kì í ṣe rá o it's not blackmailing land grabbers Èkó àwọn tó máa ń gbé létà kan gbélé family ta Ondo làwọn yẹn wà Ondo state ni wọ́n wà but kéèyàn máa dédé grab ilẹ̀ Èkó ni wọ́n ń gbé o Èkó ni o gbogbo àwọn big boys and big girls ilẹ̀ Lagos ló ń ja olè láti grab ilẹ̀ o wọ́n grab your own ni o ẹjọ́ mo try láti pe Àbújá o nọ́mbà tó ń fi sórí ọ̀dọ̀ yín
bọ̀dá Káyọ̀dé nọ́mbà yẹn ò lọ o WhatsApp yẹn náà ò lọ o email mo send ẹ o mo pé o ẹjọ́ nọ́mbà tí ẹ bá ti fi sórí line ẹ jẹ́ kó máa ṣiṣẹ́ ẹjọ́ sà ẹ torí Ọlọ́run ẹ bá wa dá sí o ẹ bá wa dá sí o ibẹ̀ ni wọ́n sin bàbá ọmọ mi sí ilẹ̀ yẹn wọ́n mọ̀ pé òkè o ẹ jẹ́ àlọ́gẹ́ yẹn kúrò tá a bá gbé kúrò ó lè fẹ́ ta kó fi sustain rẹ̀ kó fi bẹ̀rẹ̀ kankan wọn ò fẹ́ kí n ní anything lórí gbogbo iṣẹ́ tí mo ti ṣe láti àárọ̀ ayé mi. Imagine, this is wickedness from the pit of hell. Tàbá tí wọ́n ṣépè wọ́n máa ló ń ṣépè. Bọ̀dá Káyọ̀dé EFCC ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí mo ti competition yẹn ó ti over a month now wọ́n dẹ̀ sọ pé títí 2 weeks ó máa jáde wọ́n mọ̀ delay wọ́n máa ní go to Canada ṣebí means my country I will go at least mo ní right láti lò 6 months in Nigeria a few minutes to 6 months kí n lọ èwo ni go to Canada kí ló kàn wọ́n because wọ́n bìí pé àwọn kan wà ní Canada wọ́n ò lè tọ́jọ̀ mi mọ́ bó ṣe ń tọ́jọ̀ mi tẹ́lẹ̀ ó ti yé yín téèyàn bá tọ́jọ̀ mi màá gbé mi wọ́n ò lè tọ́jọ̀ mi kò ní síwèé fún wọn kò ní síwèé torí ńgbà tí mi ò ti sanwó lé kò sí bàbá ńlá yẹn tó bá mi sanwó lé kò sí ìyá láyé tó lè bá tọ́jọ̀ mi ó ti yé kò sí ẹni tó bá tọ́jọ̀ mi màá gbàdúrà fún mi ní pariwo àbúrò máa wá yẹn gbogbo àwọn olólùfẹ́ mi ní pariwo lórí social media mi ìdẹ̀ ní pariwo sọ kankan màá wà lọ́dà rúfù mi màá máa gbàdúrà má dẹ̀ máa bẹ Ọlọ́run tí wọ́n bóyá Ọlọ́run lè ṣiṣẹ́ yìí the Lord will answer me more than the way I expect come back. Bọ̀dá Káyọ̀dé yàgbẹ́ pé Christian ní Bọ̀dá Káyọ̀dé ọ̀dọ̀ Abuja head office lẹ́wà but wọ́n sọ pé àwọn lẹ́tà yẹn kó gbúdọ̀ kọjá ní I will send it. I will post it on my wall. I will post it on my wall, and I will send it to Abuja email again. So when you go to kọjá lọ́dọ̀ àwọn ọ̀gá kan pé kán tó approve it. So it's over a month now. Ṣé kò yẹ kó ti wà approve ni? Àbí kí ló máa tún sọ pé àbí wọ́n fẹ́ mi ìgbà tí ṣe pé bóyá EFCC tún fẹ́ máa support àwọn tó jà mí lólè. Mi ò sọ mi ò accuse it ko but I mean Abuja o. But is anything happen in Nigeria? Anything happen? A dẹ̀ ti rí a lot of times wọ́n lọ accuse àwọn tó wà lẹ́kọ̀ọ́ yìí náà tí wọ́n sọ pé àwọn bad boys kan wà ńbẹ̀ àwọn kan náà wọ́n ti dá wọn dúró wọ́n dẹ̀ máa operate lọ́dà kìíní ẹ jọ̀ọ́ sà Bọ̀dá Káyọ̀dé I love iṣẹ́ tẹ̀ ń ṣe o ọ̀tá máa pọ̀ fún yín gan ọ̀tá pọ̀ ọ̀tá ẹ̀ tí ìmọ̀ pẹ̀lú ọ̀tá gan sí ọ̀tá pọ̀ fún yín gan náà torí ẹ̀ mo ṣe like yín pé ẹ ní ọ̀tá tó pọ̀ torí pé ẹ ń try best yín náà ó ti yé yín ẹ ń try láti Abuja torí criminal ti pọ̀ ní Nàìjíríà mo sọ tẹ́lẹ̀ pé people, Nigeria government should try to build more of prison. Then come build more of prison, come build ọgbà wèrè. You understand? Wọ́n rò bóyá mo ń parọ́ ńgbà yẹn ni. Torí pé àwọn èèyàn dẹ̀ rí pé wọn ò rí bí kó wọn sí lọ́gbà ẹ̀wọ̀n. Bóyá torí ẹ̀ ló ṣe máa ń pardon àwọn some criminal pé ẹ máa rìn kiri títì. Torí tó bá pé ẹ̀wọ̀n pọ̀ fún wọn ni. Kán gbé àwọn kọ́ lọ kọ́ ẹ̀wọ̀n kan sí inú gbogbo àwọn ọ̀nà tí ó dàbí ọ̀nà ilẹ̀ Haúsá àbí ọ̀nà ilẹ̀ Ìgbò tó wà nínú gbó wọn yẹn. Kán lọ sọ kọ́kọ́ ìgbà ìwọ̀n síbẹ̀ fún wọn. Ẹ jọ̀ọ́ sà mo ṣe torí láti jọ yẹn sì mo kàn dúró àwọn èèyàn rẹ̀ bóyá mo gbàgbé ni bóyá mi fẹ́ sọ̀rọ̀ ni gbà tó tún yá sí wọ́n ní mo gbúdọ̀ lọ sí zone 2 náà ni pé mo gbúdọ̀ fún competition lórí ilẹ̀ yẹn wọ́n wá máa jí nǹkan wọn ní kó competition míì wà wọ́n ti lọ tẹ́lẹ̀ dẹ̀ náà wọ́n ẹlòmíì wọn ní kó ṣà máa réèdì ẹni wọ́n ní kó máa réèdì ẹni wọ́n ní kó máa réèdì ẹni kó máa réèdì ẹni everybody the responsibility of àwọn in tó yẹ kí àwọn èèyàn míì ṣe bí ìjọba now people will now put in the responsibility systematically on citizen innocent citizen. Anyway, let me arrest my case for now and be expecting let me check it and post it today. I'm going to post it on my platform. I'm going to post it on the platform. Bọ̀dá Káyọ̀dé. Báwo làwọn èèyàn ṣe ń ṣe olè báyìí? Dúdú máa jalè pupa máa wú funfun. Olè pọ̀ gan-an. Kí ló dé?
Okay, this is the petition. It don't sọ pé EFCC stamp lélẹ́yìí o. Ẹjọ́ bọ̀dà káwọ̀dé àmọ́ bóyá ṣé stamp EFCC lélẹ́yìí tó tọ́ àbí arí EFCC ń bẹ̀ o. Date yẹn, let me check the date. Date wo ni náà? Okay, July 3rd. July 3rd. Oṣù yìí náà ṣì ní. Ọjọ́ tí July 3rd. Ó máa pé a month ní on the 3rd next month. By the 2nd of this month, ó máa pé a month. So I will post it again to my èyí tí wọ́n stamp yẹn ẹyọ kan tó ń stamp yẹn I will post it with the full of it and the way it was written to my platform, and I will try to check it to send it again to EFCC Abuja, because see àwọn Èkó yìí you understand Èkó is polluted. Èkó, let me tell you the truth, this Èkó is polluted. Yes, a lot of things is happening in this Lagos. Lagos is polluted. Meaning, a lot of criminals are in Lagos. Bọ́n ṣe ajá kilẹ̀ yá àti understand. Olè oríṣiríṣi, different designers thieves. Àwọn designer olè oríṣiríṣi ló wà bí. A lot of different crime ló wà nínú Lagos. Kì í ṣe rọ́. I am telling you. Okay. Oni, you are very correct, Madam Auto-Bola. Madam Auto. The rates at which people are scamming people in Nigeria now is very alarming. Ó ti ga jù. The online scamming is out of this. What and the reason why they still remain online? Let me read it. Remaining online and still be scamming. Innocent be scamming innocent Nigeria is because the authority that has sadly with the aside with the responsibility is after a huge amount of scamming about me involved in huge amount. But I understand. It's alarming. Seriously, a lot of scammer. You know, when I look at the way people are working, criminals, they are not afraid. You see, the criminals are not afraid of anybody. They are putting their face out there. They go, I won't call them a read to my WhatsApp media every time. You understand? They are scamming. Àtẹ̀yàn èṣù, everybody. Àtọ́pàwọ̀ àti ìjòyè o, àtàràlú àti You know what? You know, my suggestion and my advice is this. Sherry ní Nàìjíríà ń sìn. Ní Nàìjíríà, wọ́n rí ìjọba tó wà lórí oyè yìí gan. Yes, ìjọba tó ń rù lọ́wọ́lọ́wọ́. Tí olè bá pọ̀ bẹ́yẹn ní orílẹ̀-èdè tí wọ́n scam bẹ́yẹn, ìjọba yẹn wọ́n rí fín. Number one, wọ́n ti believe pé yes, wọ́n rí ìjọba fín ni. Bá sọ pé ara ni wọ́n, but kára tó le tó yìí ni. Kó lówó ẹlòmíì ní owó tó fi ń ja olè. Some people are rich, they are okay, not because they are lacking, but ẹlòmíì ó take it living. Scamming is they take it for living. In spite of that, pé okay, mo fẹ́ jáde lọ, mo fẹ́ lọ bí iṣẹ́ scammer la ẹlòmíì fẹ́ lọ ṣe. Tó bá ẹlòmíì jáde láàárọ̀, ó máa gbọ́n báàgì pẹpẹpẹ àwọ̀ bàtà, address bí ipò ń lọ bí iṣẹ́. No, some will be there dressed as if they going to the office. They are going to scam. Even those who are going to the office, they will be looking for way to scam. Okay, so at office or at ita or at oloja, everybody na scammer. I'm sorry to say this. So wọ́n rí ìjọba tó wà lórí oyè, ìjọba yìí gangan wọ́n rí fín, òun ló jẹ́ kí àti pé lójú tèmi o, a lot of people are in this government tó support bad thing. So wọ́n wá rí wọn fín. So people now taking people for granted, taking the law for granted, taking the country for granted. Tó bá sì lọ ja olè míì,
ṣé ti understand àwọn kọ̀ọ̀kan tó bá gbé síbẹ̀ bí irú FCC náà mélòó ni FCC fẹ́ mú because Nigeria have no respect for this kan law yẹn wọ́n bìlí pé law òṣìwò nìyẹn ìyẹn bó ṣe jẹ́ so please àwọn scammer ti pọ̀ jù ẹ wo gbogbo ojú mi á dàbí kójú èèyàn dọ̀tí báyìí ni tó bá lù ú báyìí náà ara ẹ̀ máa ṣe òróró ni but no problem atẹ́gùn máa tún fẹ́ sí wa very soon so ìyẹn bó ṣe jẹ́ wọn àdẹ̀lẹ̀ tó torí eléyìí náà kó máa fi sọ pé a máa lè padà sí Canada ni ta lè fẹ́ lé ẹ lè lé mi ẹ lè sọ mí di mí ṣe fugitive ẹ lè máa lé mi kiri mí jalè mí ìdẹ pààyàn bó ti yẹ ìyẹn bó ṣe jẹ́ o ẹ jọ̀ọ́ bọ̀dà Káyọ̀dé máa post kíní yẹn sí orí social media àti original máa dẹ̀ tún post ẹ̀ sí nítorí mo try EFCC number I call them even ọjọ́ tí wọ́n sọ pé ká pe ọlọ́pàá yẹn náà I try láti pe àwọn ọlọ́pàá yẹn àwọn ọmọ mi set ó google ọlọ́pàá níjọ́ yẹn how to call police if there is any casualty like that emergency like that so ó wá ṣàṣẹ ní orí WhatsApp number kan tó sọ pé that's call them immediately they will respond to you ọjọ́ kejì ni wọ́n tó respond they have WhatsApp my daughter mo wá rí email ọjọ́ kejì náà tó respond ọlọ́pàá tó respond so tó bá pe 911 nílùú Canada under 10 minutes wọ́n máa bù bá àti ilé yẹn bó jẹ́ fún ilé tó ń jó ni kó tó pé 10 minutes wọ́n ti more than àwọn firefighter yẹn wọ́n máa ti tó more than 20 máa ti surroundings ẹ ṣáà rí i pé mo suppose many of them tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ tí nǹkan ṣe ń rí ṣó ti yé but gbogbo ẹ̀ náà tí Nàìjíríà bá invest owó lé lórí some people will just abandon it they will destroy it and they start using the things for personal things for themselves so wickedness everybody go and correct yourself ìyẹn bó ṣe jẹ́ lọ́sàn-án yìí àwọn Nàìjíríà Yorùbá terrorist mò ń bá sọ̀rọ̀ ẹ sọ mí lọ́rùn lẹ̀ ẹ jẹ́ kó rí ìyá láyà yín pé o so no retreat no surrender so má fi yẹn halẹ̀ mọ́ mi o pé go and say Ngozi kọ́ Ngozi máa Ngozi ni bye for now. Tolúwa ni mí.